mo kí ẹni tó bá darapọ̀ mọ́ mi, mo kí ẹni tó bá wò mí, mo kí wa bá ṣe ń kíra níkì ọlá, ìkí ìgẹ̀, ìkí ẹ̀yẹ, ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ àjíire. Mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yẹ ẹ̀làbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa pátápátá. Ètò tá fẹ́ ṣe, ẹ̀rí àkọlé ètò mi, mo pè ní Olóyè Sunday Ìgbòho, Ààrẹ Ọ̀nà Kakaǹfò àti Yorùbá Nation. Olóyè Sunday Ìgbòho, Ààrẹ Ọ̀nà Kakaǹfò, bàbá mi Fárímú ẹ káàbọ̀, àti Yorùbá Nation. Ni àwa ni mo fẹ́ ká bára wa sọ ọ̀rọ̀, ká dẹ̀ bára wa sọ ọ̀rọ̀ ọmọ ìyá. Yorùbá Nation, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí bàbá káàbọ̀. Olóyè Sunday Ìgbòho, mo kí yín káàbọ̀, mi tí ì ṣètò fún yín látìgbà tí ẹ ti dé. Ẹ káàbọ̀ padà. Ọjọ́ rèé bí àná tí a ń sunkún, tí gbogbo wa ń sunkún pé olóyè ò gbọ́dọ̀ kú o. Àwọn èèyàn kan sọ pé wọ́n ní kò yẹ kí n sunkún, pé warrior kì í sunkún, pé irú ẹkún yẹn ti pọ̀ jù. Ìjọba Benin ẹ ṣàánú wa, ẹ má jẹ́ kí bàbá wa, ẹ ṣàánú wa. Ṣùgbọ́n a lè dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè pé Ọlọ́run ò jẹ́ kí ẹkún wa náà, Ọlọ́run kò jẹ́ kí ẹkún wa náà kò jẹ́ kó já sásán. Kò jẹ́ ká máa pé tá bá ti ń rántí ọjọ́ yẹn náà báyìí, a máa fọpẹ́ fún Ọlọ́run, nítorí pé wọ́n ní when there is no event, there is no history. Ẹ káàbọ̀ bàbá mi Taofik Olúwabùnmi. Ẹ jọ̀ọ́ ṣé mo wà audible? Wọ́n ní when there is no event, there is no history. So fún nǹkan tó ṣẹlẹ̀, ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ mi lórí Facebook. Ó jẹ́ nǹkan tó máa jẹ́ bí nǹkan tí olóyè náà máa fi sọ̀tàn lọ́jọ́ iwájú pé nígbà kan rí nílé ayé mi, I've been through this. Then nígbà míì wà tó yẹ pé tí èèyàn bá fẹ́ débi gíga, Olódùmarè máa ń fi àyè sílẹ̀ fún àwọn ìṣẹ̀lẹ̀ kan kó ṣẹlẹ̀ fún ẹ̀dá, kẹ́dá fi lè mọ àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi o. Àbọ̀rọ̀ àbáyè ó máa ń ṣẹlẹ̀ fún ẹ̀dá. Mi ò tẹ́ mọ̀ pọ́n ti padà sí Dámínì, mo ṣáà ń ṣe program. Ìyá mi Òòṣàkẹ́mi ẹ káàbọ̀. So Ọlọ́run máa ń jẹ́ kí àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sẹ́dá tó jẹ́ pé ẹ̀dá máa fi gbọ́n. Wọ́n ń pè ní personal teaching, tó jẹ́ pé èèyàn fúnra ara ẹ̀ máa learn. Tó bá ń sọ fún èèyàn pé báyìí 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 báyìí, ṣe mọ̀ pé nígbà tí wọ́n mú Olóyè, nígbà tó ń lọ sí attack ilé Olóyè, tí bẹ́ẹ̀ ni pé tí wọ́n kó battalion lọ, tí ìjọba Buhari tó kó battalion lọ sílé wọn, tí orí wa kó ọmọ yọ. Lẹ́yìn yẹn Olóyè fúnra ara ẹ̀ sọ pé òun, ẹ rántí ọ́díò yẹn tó lọ káàkiri ńgbà yẹn, pé ṣóun lòun wá di ẹni yẹpẹrẹ, tí òun ń pèèyàn kan, ẹni tó yẹ kó tó bá pè lẹ́nu kan lẹ́nìyẹn máa ti dá lóhùn, ẹnìyẹn ò gbé kọ́ọ̀lù ẹ̀. Ẹ mọ̀ pé ọ́díò yẹn lọ ń gbà yẹn tó ń fi ṣéènì sọ́wọ́ bàbá fún 7 days. So bàbá wa mọ ìwà èèyàn, ó wá mọ̀ pé ó tún fi mọ̀ pé mi ò mọ̀ pé Olóyè Sunday Ìgbòho gbọ́n o, is a wise man. Ó mọ̀ pé ọwọ́ epo báyìí ni ayé ń bá ní ńlá, a kì í bá ní láwọ̀ ẹ̀jẹ̀. A dẹ̀ rí nígbà yẹn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé wọ́n ń hèlì bàbá ń gbà yẹn tó ń sọ pé Ìgbòho ṣà, Ìgbòho ṣà, Ìgbòho ṣà. Ìgbà tí ìṣòro dé, àwọn náà tún bẹ̀rẹ̀ sí ní pè lórúkọ. Kò sí nǹkan tí wọ́n sọ tán nípa ẹ̀. Kò sí nǹkan tí wọ́n sọ tán nípa Sunday Ìgbòho. Èmi tí mo wà ń bíbà yìí, ilẹ̀ tí mo máa wọ̀ sùn ni mo wà yìí. Èmi gan gba ọ̀tá lórí Sunday Ìgbòho. Àwọn kan wà tán súnmọ́ mi gan bí iṣan ọrùn báyìí, tí wọ́n ti ń follow mi before Yorùbá Nation. Tó yẹ pé ọ̀rọ̀ Sunday Ìgbòho yìí náà, torí wọ́n padà wọ́n break. Why did they leave me? It's because of all the propaganda tó ń ṣẹlẹ̀ lórí Facebook then, which I said I'm not part of this. I'm not part of this. And they left me because
especially ìgbà ọ̀rọ̀ ìyá onítìrí yẹn, they left me. Ṣé mo ti fẹ́ dàbí ẹ̀bùn tẹ̀bàtà ló rántí ìjọ́ kan tí mo ṣe fídíò tí mo wá ń ṣẹ́ èpè. Àwọn people yìí send nǹkan kan sí mi ní bí mo ṣe kà á tán mo wá sórí Facebook. I'm turning them to nuisance. Mo dẹ̀ ń try láti sọ fún wọn pé this is my stand. Èèyàn tó wà ní Kútọ́nù tó wà lọ́ndà humanitarian protection tẹ wá ń blame ẹ̀ ẹ wá ń blame ẹ̀ pé kò wá sí Nàìjíríà wá declare Yorùbá nation. Tó bá jẹ́ àbúrò yín ni, tó bá jẹ́ ẹ̀gbọ́n yín, tó bá jẹ́ ọkọ yín, ṣé máa ní kó wá declare Yorùbá nation. Even tí Sunday Ìgbòho bá tiẹ̀ sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́, pé òun fẹ́ ṣe life òun, gbogbo wa ò ní right àti bú. We don't have the right láti bú torí pé kí ni òun fúnra ara ẹ̀ ló gbéra ẹ̀ ló choose pé òun fẹ́ ṣe Yorùbá nation. Tó bá dẹ̀ sọ pé òun ò ṣe mọ́ náà, it's not by force, it's a choice. It's a choice. So all this àwọn kan wọ́n rí mi bíi pé ìsọkúsọ ni mò ń sọ. Wọ́n padà lẹ́yìn mi. Ṣùgbọ́n a dúpẹ́ lénìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan gan tó yẹ pé ńgbà tán mọ́ Olóyè tó yẹ pé show wọn kò jọ bóyá mockery kò jọ nǹkan kan tó ń sọ pé ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Jésù o. Ṣe bó Ògún ló gbójúlé, Ògún ti fèlè ẹ̀. Mo rí wọn tí wọ́n hèlì ẹ̀ ńgbà tó dé. Táwa ń jáde ńgbà náà. Ẹni tó bá lọ gbogbo àwọn show tí mo ṣe ní 2021 yẹn, ẹ lọ wo àwọn shows mi. Èmi ò lè gbé ẹ̀mí aago 2 òru ni mo máa jáde tí mo fi ń fún àwọn èèyàn lésì pé báyìí kò rí báyìí kò rí báyìí kò rí báyìí. Tèmi náà máa tún ta sí wọn gbà yẹn. Tí máa nǹkan báyìí bóyá Dr. Gbádébò àbí kí ló ń jẹ́ àfáà kan báyìí tóun náà ṣe show tó bú Olóyè tó tẹ̀ tún fàdògán ṣe ẹ̀yẹ ńgbà yẹn tí gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ń fi Olóyè ṣe ẹ̀yẹ. Ṣé understand? Ṣùgbọ́n a dúpẹ́ lénìí pé Olódùmarè ó ti sọ yẹ̀yẹ́ yẹn ó ti sọ di ayẹyẹ lénìí. So nǹkan tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí ni ẹ jọ̀ọ́ ẹ bá mi darapọ̀ mọ́ mi lórí Facebook ẹ jọ̀ọ́ ẹ wá darapọ̀ mọ́ mi lórí Facebook. Nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní alẹ́ yìí òun ni nǹkan tó ń jà ńlẹ̀ ńsìn. Tí bá dé orí YouTube wọ́n á ní pé mo ti oríṣiríṣi post tó ń sọ pé ìjà láàrin Ààrẹ Ọ̀nà Kakaǹfò àti Sunday Ìgbòho. Sunday Ìgbòho mi ò rí rí, mi ì dẹ̀ bá sọ̀rọ̀ rí. Ẹ̀kan ló yẹ kí n bá Olóyè sọ̀rọ̀. Meeting a wà ní meeting lọ́jọ́ náà throughout Olóyè ò attend meeting yẹn. So since then I've never spoken to him. Torí gbogbo ìgbà tí mo máa ń jáde tí mo máa ń sọ̀rọ̀ fún Olóyè ńgbà yẹn àwọn kan sọ pé mo gbowó. Even somebody told me ara àwọn tó ń follow wọ́n sọ pé bóyá Sunday Ìgbòho fún mi lówó ni. Ẹni tí mi ìgbà nọ́mbà ẹ̀rí ṣòwò ni mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Likewise Ààrẹ Ọ̀nà Kakaǹfò mi ò bá Ààrẹ Ọ̀nà Kakaǹfò sọ̀rọ̀ rí. Àtijọ́ tí mo ti délé ayé yìí pé mo tiẹ̀ mọ̀ kó máa rí gidi ni mi ò bá sọ̀rọ̀ rí. Òun ni mo sọ pé ìgbà tí mo tiẹ̀ bá ń wá sáré gidi tí òní máa ń sọ fún mi pé Tóyìn Gani ti dé o mi ò rí rí. Torí reason ni pé èmi ẹni tó bá mọ̀ mí àwọn tó bá mọ̀ mí dáadáa mo wà religious gan. Mo dẹ̀ rí gẹ́gẹ́ bí olóògùn mi tiẹ̀ fẹ́ ready àti fọwọ́ mi tiẹ̀ fẹ́ súnmọ́ ẹni tí bá ti gbọ́ pé olóògùn ni wọ́n mi fẹ́ àwọn tó jẹ́ bí jagunjagun báyìí mi fẹ́ ní kankan ṣe pẹ̀lú wọn. Up till now mi ò bá Ààrẹ Ọ̀nà Kakaǹfò sọ̀rọ̀ rí. Mi ì dẹ̀ ready àti bá sọ̀rọ̀. Mi ò ready àti bá Olóyè sọ̀rọ̀ mi ì dẹ̀ bá Ààrẹ Ọ̀nà Kakaǹfò sọ̀rọ̀. Reason ni pé tí bá ti bá wọn sọ̀rọ̀ báwọn méjèèjì sọ̀rọ̀ àwọn nǹkan míì tí mo lè wá dá sí lórí social media mi nílé máa dá sí mọ́. Á di pé ṣe bá dẹ̀ ti ó yẹ kó o pè wá náà kò yẹ kó o lọ sórí social media lọ sọ̀rọ̀. Ìgbà kan wà tí àáfàá kan tó máa wá sórí show mi tó fẹ́ gbé mi mọ́ra
tó lóun fẹ́ gba phone number mi, òun fẹ́ kájọ ṣe debate, òun ṣe, mo kàn wò pé ìwọ ó rò pé mo gọ̀, you want ó fẹ́ close mọ́ mi so that mi ní lè máa sọ̀rọ̀ pé Allah kì í ṣe Olódùmarè àbí gbogbo àwọn irọ́ tí wọ́n ti pa fún wa nínú ẹ̀sìn. So I am so neutral. So kí ni mo ń gbìyànjú láti sọ ni pé Olóyè Sunday Ìgbòho ọmọ ọkọ ni, ọmọ káàárọ̀ ajíire gidi ni, tó dẹ̀ mọ àṣà tó mọ ìṣe, kì í ṣọmọ àlè. Sunday Ìgbòho mi ò rí rí o, ọmọ ọkọ ni tó mọ àṣà tó mọ ìṣe. Ẹ rí i pé láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ Yorùbá nation, yàtọ̀ sí ìjọ kan tínú bí olóyè tólóyè fi sọ̀rọ̀, kò dẹ̀ dárúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò kó tó di pé màmá Erelú ńgbà yẹn tí wọ́n pè wọ́n pọ̀ pé wọ́n parí ìjà yẹn fún wọn, tí Gani náà fi jòkó ọ̀rọ̀ tán fi jọ jòkó ọ̀rọ̀ síra wọn. Ẹ lè rí ibì kọ̀ọ̀kan tí olóyè tó ti bú Ààrẹ Ọ̀nà Kakanfò rí. Ẹ lè rí anywhere tí olóyè Ìgbòho Sunday Ìgbòho tó ti bú Ààrẹ Ọ̀nà Kakanfò. Tí olóyè Sunday Ìgbòho tó bá ń sọ̀rọ̀, tí àwọn èèyàn bá fẹ́ bú Ààrẹ Ọ̀nà Kakanfò, Sunday Ìgbòho máa ń sọ fún wọn pé no, a ní rárá. Ẹjọ́ ẹ̀yin tẹ́ ń follow mi, tí nǹkan tí mo bá sọ èyí tí ò bá rí bẹ́ẹ̀, ẹ kàn bá mi sọ pé yes or no. Tí anybody bá fẹ́ sọ any derogative word sí Sunday, sí Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ rí pé Sunday Ìgbòho máa ń caution àwọn èèyàn pé ẹ má ṣe bẹ́ẹ̀. Ó máa ń sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀. He always caution people, don't do it. And then Sunday Ìgbòho tó ń caution àwọn èèyàn pé don't do it, he's not a fool. He's not a fool. So àwọn àgbà dẹ̀ máa ń sọ pé ẹni tí a bá ń tẹ̀lé, ẹni tá a bá ń bá rìn, ẹni tá a bá ń bá rìn, òun lórí ẹ̀ ká máa farawé. Ẹ ṣé bàbá mi àwíṣẹ. Mo sì rí ó níbi tí mò ń lọ. Ẹ ṣé ẹ̀yin tẹ́ ń sọ pé yes yẹn. Bẹ́ẹ̀ ni Sunday Ìgbòho máa ní pé no, ẹ má bú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ dẹ̀ rí pé Sunday Ìgbòho tó bá ìgbà tí wọ́n fi kọ́kọ́ force kíní ta fẹ́ ṣe ń gbà yẹn, rally ta kọ́kọ́ fẹ́ ṣe, ẹ ṣé bàbá mi, ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi sọ pé yes yẹn. Ẹ rántí pé rally tí a kọ́kọ́ ṣe, protest rally tí a kọ́kọ́ ṣe, tí Ṣèyí Mákindé fi sọ pé àwọn èèyàn ò gbọdọ̀ jáde. Ẹ jọ̀ọ́ ẹ bá mi show love and like, wọ́n ti fẹ́ máa flag show yẹn jọ. Mo ń rí sign pé show yẹn shake. Ẹ bá mi show love and like. Ẹ bá mi show love and like. Kíní yẹn fẹ́ máa flag. Ẹ jọ̀ọ́ ẹ bá mi show love and like. Ẹ bá mi kò sí kíní love and like yẹn bẹ́ẹ̀ ni ó ti ń balance padà. Ẹ bá mi show love and like, ẹ jọ̀ọ́. Tẹ́ bá fẹ́ kí n lose show, ẹ bá mi show love and like. Kíní yẹn ti fẹ́ máa balance padà. So ẹ rí pé Sunday Ìgbòho nígbà yẹn, ẹ rí pé tí Sunday Ìgbòho bá fẹ́ address Ààrẹ Ọ̀nà Kakanfò, ìbà ló máa ń sọ. Tó bá sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò á ní bàbá, bó tiẹ̀ jẹ́ pé lórí fóònù á ní bàbá. Sunday Ìgbòho tó respect àṣà ẹ̀ àti ìṣe ilé bàbá ẹ̀, kì í ṣọmọ àlè. Ṣé mọ̀ pé ọmọ ọba ni Sunday Ìgbòho, ọmọ ilé ọba, is a lineage of a king. Wọ́n ní pé adé aládìkún ni wọ́n gbà fáláàfin. Ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún òun ni Sunday Ìgbòho. Ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún òun ni Sunday Ìgbòho. He carries the royal blood. And then is the person tó jẹ́ pé ó believe nínú àṣà. Ṣé mọ̀ pé ẹ rí pé ìgbà tí wọ́n fi lọlé bàbá lọ́jọ́ ìgbà tá fi ń ṣe Yorùbá nation yẹn,
ṣé wọn kàn lọ mú fídíò irọ́ fọ́tò tó ti pẹ́ tó lóye lọ sọ́dọ̀ Olúwo tó dọ̀bálẹ̀ tó wá lọ wọ́n wá ń pòsì kìíní yẹn gbà yẹn tí mo wá sọ fún àwọn èèyàn pé mùmú ni yín nínú tradition wa àṣà wa ni pé ká kúnlẹ̀ fún ọba ká dọ̀bálẹ̀ fún ọba bó tiẹ̀ jẹ́ pé Olúwo ò mọ́ra nígbà tó Olúwo bá lè lanu gbàgà tó bá sọ pé Ṣàngó Aláàfin ipò ọmọ tápà ni ipe wọ́n fi ọmọ tápà jẹ ọba lọ́yọ̀ọ́ ṣé Olúwo ò rántí mọ́ pé Ọ̀rànmíyàn ni bàbá Ṣàngó ipe Tòròmádé òun nìyá Ṣàngó ipe àwa sọ ara tápà di òrìṣà nílẹ̀ Yorùbá ẹ rí pé Olúwo gan kò mọ́ra but at the same time àwa ní sọ pé torí pé Olúwo ò mọ́ra ìyẹn ọba tó wà ń bẹ ń sìn ká wá sọ pé ká máa bú àpèrè Ìwó because a bá ti ń rí àpèrè Ìwó fín Tẹ̀lú àkọ́kọ́ là ń rí fín yẹn tá a bá ti rí àpèrè Ìwó fín Tẹ̀lú àkọ́kọ́ ni a rí fín yes ẹ rí pé tí bá ń ṣe program tí bá ń sọ̀rọ̀ sólúwo ń gbà mí máa ní bàbá àwọn èèyàn máa ń pè mí pé ṣó yẹ kí n máa pe Olúwo ní bàbá ni pé Olúwo tó ń bú gbogbo àwọn ancestor káàkiri kò yẹ kí n máa pè ní bàbá náà ẹ̀kọ́ ni mo ṣe ṣóòrí tí mo fìbínú sọ̀rọ̀ sólúwo mo dẹ̀ ọjọ́ kejì later mo apologize àwọn èèyàn dẹ̀ wọ́n bí pé why tí máa ṣe apologize fólúwo Olúwo tí ò gbádùn àbí nǹkankan mo ní kì í ṣe Olúwo ni mo apologize I only did it for my ancestor bólúwo ṣe ń ṣe yìí mo sorry láti fèlè kò yẹ kí n lọ sí ìdí ọ̀rọ̀ Olúwo ìran Olúwo lè má gbúrò ọba mọ́ láíláí Olúwo mọ̀ pé òun gan ń ba ọjọ́ iwájú àwọn ọmọ ìran tèmi jẹ́ ìran ẹ̀ ní ilẹ̀ Káàárọ̀ wọ́n máa Yorùbá ìran Yorùbá máa ń bá níṣì ìran àbí mo parọ́ wọ́n á bá níṣì lineage yẹn tí lineage yẹn ò tún ní jẹ ọba mọ́ láíláí kò tún ní jẹ ọba mọ́ ìran lineage yẹn nìyẹn kò lè dé ìdí wọ́n máa fi báà sí orí ẹ̀ àwọn ọmọ ìdílé ẹ̀kọ́ máa pẹ́ pé ilé ọba làwọn ti wá ni ọba ò lè kan ìran yẹn mọ́ ìfà tó bá máa tẹ̀tú kan ìran yẹn ó lè ti wọ 2 decades bíi over 200 kọ́ba ti jẹ́ rẹpẹtẹ. Exactly bàbá mi àwọn onífádé kọ́ba mi ti jẹ́ ìgbà mi kẹ̀rẹ́ tó bá tún wá fi ègún lé wípé tí any lineage Olúwo tó bá tún padà jọba ìyẹn Rashidi kì í ṣe Olúwo any lineage ọba Abdulrasheed yìí Adéwálé tó bá tún wá fi ègún lé pé tí ìran ẹ̀ bá tún débẹ̀ tí ọmọ ẹ̀ bá gorí àpèrè báyìí ìlú máa dàrú ó lè wà lára problem ta ní nílẹ̀ Káàárọ̀ Oòjíire sí tó jẹ́ pé àwọn ìdí tí wọ́n ti gbé ṣépè pé wọn ò gbọ́dọ̀ ègún ti wà lórí wọn pé wọn ò gbọ́dọ̀ gorí àpèrè yẹn mọ́ but politically wọ́n ti gbé wọn síbẹ̀ ìlú ò lè tùbà ìlú ò lè túṣẹ torí pé kí ni universe ni nǹkan tí àṣẹ wọ́n máa ń pè ní àṣẹ nǹkan tó ń pè ní àṣẹ Èdùmàrè òun náà ni the authority that govern the universe tí ò ṣe ń bend nígbà míì so ẹ lè lo human knowledge láti fi change ẹ but spiritually kò ṣe ń change so kí ni mo try láti sọ ni pé ẹ̀rí tí mo sọ̀rọ̀ síbi Olúwo mo padà sọ̀rọ̀ Sunday Ìgbòho jẹ́ ẹni tó respect àṣà tó respect ìṣe kí lẹ rò pé Sunday Ìgbòho torí respect Ìbà Gani Adams kò sí nǹkan kan tó torí respect ojú torí pé ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí nǹkan tí Sunday Ìgbòho torí respect ẹ̀ ju pé ó jẹ́ Aláàfin Ọ̀yọ́ because Sunday Ìgbòho respect Aláàfin Ọ̀yọ́ tó fi Gani Adams tó fi jẹ Gani gan gbọ́dọ̀ lọ yí oru tó bá wọn kó fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wa ó lè jẹ́ Gani mú Gani yẹn ó ní láti yọ kúrò lórúkọ ẹ̀ it's a shame ìran wa kàn sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wa jẹ́ Gani bíi ti báwo
Sunday Ìgbòho ó ní respect fún Aláàfin of Ọ̀yọ́. Ẹ rántí pé ìgbà Yorùbá nation ṣé mọ̀ pé Olóyè lọ sọ́dọ̀ bàbá, ṣé mọ̀ pé kó tó di pé Olóyè lọ sínú igbó, ṣé mọ̀ pé ó kọ́kọ́ kọ lẹ́tà lọ sọ́dọ̀ Aláàfin, abẹ́ ti gbàgbé pé Olóyè kọ lẹ́tà lọ sí ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́. Nígbà náà ó lọ sí ọ̀dọ̀ àwọn ọba kọ̀ọ̀kan. So kí ni mo dẹ̀ ń try láti sọ ni pé ṣé wá rí ọ̀rọ̀ Olóyè Sunday àti ọ̀rọ̀ Gani Adams. Tí àwọn babaláwo bá ń sọ̀rọ̀ wọ́n á ní Ifá ń gbọ́, Àjàgùnmàdé dẹ̀ ń gbọ́ lóde ọ̀run. Ifá ní ká má fi sùúrù pé sùúrù, ká má fi sùúrù pé sùúrù. Ṣé ó ti yé yín? Torí pé tá a bá padà dé ọ̀dọ̀ Olódùmarè, gbogbo ara máa lọ jíyìn iṣẹ́ wa. So kí ni mò ń gbìyànjú láti ní ìrí nǹkan tí wọ́n máa ka màmá ní ṣé ìran ọba ni láti ilẹ̀ nítorí ọba ìjọba ni Olúwo. Mi ò mọ̀, ó ṣàwà lórí àpèrè. So nǹkan tí mo wá fẹ́ sọ fún wa ni pé àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi, ṣe rí ọ̀rọ̀ Sunday Ìgbòho àti Gani àti Ìbà Gani ó wà very spiritual, ó dẹ̀ wà complex. Kó tó di pé Ìbà Gani jẹ́ Ààrẹ Ọ̀nà Kakaǹfò, ṣe mọ̀ pé òun náà ẹrú kú lòun náà. Wọ́n tún ti ń flag. Ẹjọ́ ẹ máa bá mi show love and like kìíní yẹn. Ẹjọ́ ṣé ń gbọ́ mi ṣá? Are you hearing me? Ẹ gbà mí kẹ́ ẹ wò wọ́n report fídíò mi, ẹ máa bá mi show love and like ẹjọ́. Mi ò kọ orin wọn ní fídíò mi contain music tó belong to somebody else. I don't. Ẹjọ́ ṣé mo ṣì wà audible? Ẹ bá mi máa show love and like. Wọ́n ti gbé fídíò mi lọ, mo ṣẹ̀ tún resume ẹ̀ padà ni. Ẹjọ́ ẹ máa bá mi show love and like ẹjọ́. Tẹ́ bá lọ nǹkan tí mò ń ṣe, ẹ show love and like. Ẹ bá mi show love and like. Ṣáwọn èèyàn bá mi show love and like. Ṣé ẹ bá mi tẹ love and like ẹjọ́. Ẹjọ́ ẹ bá mi tẹ love and like. Wọ́n ti gbé lọ ńsìn, wọ́n ti ń gbé fídíò mi lọ. Wọ́n gbé lọ. Kìkan ṣe bẹ́ẹ̀ ni nìkan, ẹ bá mi show love and like. Kẹ́kọ̀ọ́ love and like wọ́n ti ń gbé fídíò mi lọ. Tẹ́ ẹ bá tẹ love and like wọ́n máa gbé lọ. Kò dá báyìí náà. Ṣé èmi tí mo tún ń ṣe ni màá tún hold ẹ̀? Ẹ bá mi tẹ love and like, ẹ má yẹ kán gbé fídíò mi lọ. Kì í ṣe we love you, ẹ bá mi tẹ love and like button. Wọ́n ti gbé lọ lẹ́ẹ̀mejì. Ẹ bá mi gbé lọ, mi ò tiẹ̀ play music gan báyìí. Àwọn Facebook ti gbé lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So kí ni mo ń try láti sọ ni pé tí n bá wà audible kó tó di pé wọ́n gbé show mi lọ pátápátá ni pé ọ̀rọ̀ Olóyè Sunday Ìgbòho àti Ìbà Gani Adams ó wà very very spiritual. Nǹkan kan wà tí mo fẹ́ sọ fún wa lénìí. Ẹ̀yin babaláwo, ẹ̀yin lẹ sọ. Mo jókòó, mo dẹ̀ rò, mo wò títí pé tó bá jẹ́ wípé Aláàfin message tí mo gbọ́ òun ni mo fẹ́ pass across. Ifá ló sọ bẹ́ẹ̀, àṣẹ Olódùmarè dẹ̀ ni. Wọ́n ní pé erin méjì ò kì í fọn lẹ́ẹ̀kan náà, wọ́n ní èèwọ̀ ni. Erin méjì kò kì í fọn lẹ́ẹ̀kan náà, èèwọ̀ ni.
bàbá mi àwíṣẹ ẹ̀yin lẹ kọ́ wa nífà ẹwà ń bí o ṣé nǹkan tí mo sọ ṣé mo right bàbá àwíṣẹ bógun bẹ ẹ bá mi sọ pé yes ìyá olórí àbíyè ọlà kì í ṣe bad service o wọ́n fẹ́ gbé lọ ni o ẹ̀ẹ̀mejì náà stop ẹ wọ́n pọ̀sẹ ni Facebook pọ̀sẹ. ẹ̀yin tó bá gbọ́ mi ẹ̀yin babaláwo tẹ́ gbọ́ fá ẹ ṣé bàbá mi erin méjì kò gbọ́dọ̀ fọn lẹ́ẹ̀kan náà èèwọ̀ ni tí erin kan bá ti ń fọn tí erin kan bá ń fọn lọ́wọ́ tí erin kejì bá fẹ́ fọn erin tó kọ́kọ́ ń fọn ó máa dákẹ́ ni tí erin kan bá ń fọn tí erin kejì bá ń fọn ẹ̀lùjù á dàrú nǹkan tí Ifá sọ nìyẹn o ẹ̀lùjù ẹ mọ̀ pé inú ẹ̀lùjù lerin máa ń wà tó bá sọ pé ẹ̀lùjù igbó tó thick òun náà ń pè ní wide forest lóyìnbó ń pè ní wide forest òun ni wọ́n ń pè ní ẹ̀lùjù lédè wa ṣé àwọn kan máa ń pe Ọ̀rúnmìlà wọ́n ní pé Ọ̀rúnmìlà wá ní ọmọ ajóko má jórun ọmọ ajóko má jẹ́lùjù ọmọ iná tó ń jó ìgbẹ́ ṣé mọ̀ pé oko yẹn ni òyìnbó ń pè ní field àwọn igbó àdúgbò bọ̀ ẹ̀lùjù ní igbó tó thick igbó tó dí ibẹ̀ náà ti máa ń rí àwọn wild animals ibi tó ti máa ń rí àwọn tẹ́ máa ti bá àwọn kìnìún àwọn ẹranko ńláńlá ẹ̀lùjù òun náà bá ń pè lẹ́lùjù igbó tó dí so tí erin ẹ̀dẹ̀ mọ̀ pé inú ẹ̀lùjù lerin wà erin tẹ́rin kan bá ti ń fọn tó bá ń fọn lọ́wọ́ ìkan á dákẹ́ ṣe rí tí erin mi bá fẹ́ fọn èyí tó ti ń fọn tẹ́lẹ̀ ó máa dákẹ́ ni tí àwọn méjèèjì bá jọ ń fọn nígbà kan náà wọ́n ní ẹ̀lùjù máa ń dàrú ṣe rí tí weakness Gani Adams òun ni ó jẹ́ kí òun ló fún olóyè ní glory ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi ṣe ń bá mi ká lọ ibi tí Ààrẹ Ọ̀nà Kakanfò weak sí òun ló mú kí Sunday Ìgbòho gba orí ìyìn tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá perfect 100% Sunday Ìgbòho kò ní ìbáwù kó máa pariwo kò ní ìtumọ̀ it will not make anything to us. Weakness Ààrẹ Ọ̀nà Kakanfò òun ni strength Sunday Ìgbòho nítorí pé nígbà tí Sunday Ìgbòho jẹ́ ọmọ ológo tóun náà gbọ́dọ̀ fọn àsìkò tó wá fẹ́ fọn yẹn òun ló jẹ́ kó fi dàbẹ́ ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò silent reason ni pé law of the nature ló ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn méjèèjì o law of nature ló ṣiṣẹ́ pẹ̀lú àwọn méjèèjì time tí Olóyè fi jáde yẹn tó bá jẹ́ pé Ìbà Gani ń fọn gidi ń gbà yẹn Olóyè kò sí nǹkan tó lóyè ṣe léni tó máa ní mínì sí wa àti ẹ̀ lè rí eléyìí tá a fi ń sálẹ̀ ni pé Ìgbòho òòṣà you are the best you are kíní kan kò ní mínì it won't have any meaning to us kò lè jọ wá lójú. kò ní dìtumọ̀ sí wa ẹjọ́ ẹ máa bá mi show love and like àwọn ìyá wọn tún ti fẹ́ gbé kínní lọ òótọ́ máa ń ní wọ́n lára báyìí ó tún ti ń stable padà. tí time tí Gani dagboru ni everybody ló mọ̀ ẹ má yẹ ká parọ́ fúnra wa Gani náà ní past history ìyẹn Ìbà Gani everybody ló mọ̀. so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé time tí ó tó àsìkò fún Olóyè láti show up weakness Ìbà Gani Bukky Oguns if you don't understand what I'm saying that is your headache I don't care àwọn tó wà nínú ẹ̀mí ni mo fẹ́ kàn bá mi rìn
àwọn tó wà nú ẹ̀mí mo fẹ́ kó bá mi fẹ̀mí rìn nǹkan tí mò ń sọ yìí because wọ́n tún ti block fídíò mi o message tí mo ń pass across message tí mo receive ni mi ò fọgbọ́n orí ṣe. Weakness Olóyè Ìbà Gani òun ni strength Olóyè. Ẹni tó bá wá fẹ́ràn Olóyè ẹ má attack Gani Adams mọ́. Reason ni pé tí ẹ bá bẹ̀rẹ̀ tí wàhálà yìí bá bẹ̀rẹ̀ àní ríbi kankan lọ. Reason tí mo sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí a bẹ̀rẹ̀ Yorùbá nation tí a bẹ̀rẹ̀ igbe Gani àti Olóyè ìjà ríbi lọ a máa rí kankan fọ gbogbo rally tá a ṣe òfútù fẹ́ tẹ̀mà ló padà bọ́ sí. Ìgbà tó tún yá tólóyè wà ní detention ó tún di ọ̀rọ̀ Olóyè àti Onítìrí. Ẹ jẹ́ ká learn from our past. Let us learn from our past mistake. Ṣé rí bí mo ṣe wà yìí kò sẹ́ni tí mi ò lè bá ṣe. Ibi tólúkálukú weak sí ẹ folúkálukú sílẹ̀ láyé ara tiẹ̀ kò sẹ́ni tó pé o. Kò sí anybody tó pé. Bí mo ṣe wà yìí mi ò pé. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí kò sẹ́ni tó pé. Kò sí anybody tó pé láyé yìí. Gani ò pé. Olóyè Ìgbòho náà níbi tóun náà weak sí tí ò pé. Ààrẹ Ọ̀nà Kakaǹfò ò pé. Sunday Ìgbòho ò pé. Bí Ààrẹ Ọ̀nà Kakaǹfò ṣe wà yẹn àwọn kan náà wà tó jẹ́ pé wọ́n lè kú torí ẹ̀ torí pé nǹkan tó ti gbéṣe nínú ayé wọn. Bí àwọn kan ṣe lè kú torí Sunday Ìgbòho làwọn kan náà ṣe lè kú torí Ààrẹ Ọ̀nà Kakaǹfò. So tá bá sọ pé a fẹ́ gba òmìnira tá wá sọ òmìnira di fracas bí eléyìí tó lọ ta pín sí a fẹ́ pín sọ́nà mẹ́ta. Ṣé àwọn kan ìgbà tí Olóyè ìgbà tí Aṣáájú Ahmed Tinubu bàbá di president ní gbogbo kìíní ìrọ̀ tó di pé ká bẹ̀rẹ̀ sí máa búra wa wá sọ̀rọ̀ wa di laughing stock lórí Facebook. Àwọn Fúlàní pọ̀ ní ilẹ̀ wa tó ń sọ èdè wa lénìí o tí wọ́n ń ṣe ọmọ àwọn tó yẹ pé ṣé àwọn kẹ́mi ò ti later ni mo ṣe wá mọ̀ pé torí mo ti gbọ́ story yẹn tẹ́lẹ̀ but àwọn event kan wá ṣẹlẹ̀ tí mo wá confirm wípé àwọn ará Mali àwọn ará Senegal àwọn ará tó wá láti kí lorúkọ wọn ṣe bonana Sokoto àbí nǹkan kan bẹ́ẹ̀ àwọn mẹ́rin ṣá àtàwọn ìlú kan tó ń tún purọ́ pò Odùduwà ti wá ẹ̀ tó sọ pé àwọn Ìjẹ̀bú ti wá ẹ̀ kí ló ti porúkọ ìlú yẹn ó sápá mi lórí ìsìn gbogbo àwọn ìlú yẹn ẹ rí pé àwọn àtàwọn Haúsá jọra wọn àwọn àtàwọn Fúlàní jọra wọ́n wà Sudan ẹ ṣe wọ́n ti naturalize tí wọ́n bá wa gbé tí wọ́n ń jẹ́ Ṣẹ́gun tó ń jẹ́ Tọ́lá tó ń jẹ́ Bùkúnmi tó ń sọmọ wọn ní orúkọ àwọn ìtì ẹ̀ máa ń fúnra wọn ní Adéọlá wọn ń ṣọmọlé ọba o ó kọ́ wọn pẹ̀lú wọn tó wá fẹ́ fún ọmọ wọn ní orúkọ ìbílẹ̀ wọ́n máa pe ọmọ wọn ní Adé tẹ́ bá lọ track wọn mo ti réyàn tó ń jẹ́ Adé ní orúkọ ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tó bá máa sọ̀rọ̀ ó ní ìran Álímì ló ń ti wá. bọ̀tẹ́ bá pàdé ẹ̀ tó bá sọ pé Adébáyọ̀ lòun jẹ́ kí lẹ máa rò pé ó jẹ́ ẹ rò pé ara yín náà ni. so kí ni mo wá fẹ́ sọ ni pé ẹ má jẹ́ ká gba ẹni rádaràda láàyè this time around. ẹ má jẹ́ ká gba rádaràda láàyè ká máa wá sórí íńtánẹ́ẹ̀tì ká máa wá bára wa jà. Ẹ má jẹ́ ká tiẹ̀ ṣe rárá this time around. We must not. Ẹ má jẹ́ ká allow ẹ̀ ni. Ẹ má jẹ́ ká allow ẹ̀. Reason ni pé
ẹ má yẹ ká allow ẹ̀. Adetoye, Steve, their blood completely different. Do you know them? How do you know? You cannot identify them. Their blood is not your blood, but you cannot identify them. Follow me with what I'm saying now. And one more one, and they don't love your land. That's it. And anything tó bá ń ṣẹlẹ̀ láàrin wa, they will come against us, and they are in our group, they are in everything. So kí ni mo try láti sọ ni pé they are not happy pé a fẹ́ gba òmìnira o. Because these are the people táwọn bàbá wọn wá, tán wá indoctrinate àwọn bàbá wa against our land. These are the people tó jẹ́ pé àwọn bàbá wọn wá láti bí wá àwọn ṣà ń block program mi. These are the people kọ́ má di pé wọ́n tó gbé lọ táwọn bàbá wọn wá tán wá indoctrinate wa, tán wá indoctrinate àwọn bàbá wa against our land. Gbogbo ká máa ṣépè fógun, ká máa ṣépè fún Ṣàngó, ká máa ṣépè fọ́rúnmìlà lénìí, àwọn ló dálẹ̀ o. Ìran wa ò kí ń bú bàbá ńlá o. Ìran wa máa ń ṣèbà fún àwọn bàbá tiwa ni, a máa ń bọ àwọn bàbá ńlá tiwa ni o. Àwọn ló wá introduce àwọn bàbá oníbàbá sí wa o. Tó ń sọ Allah di Olódùmarè mọ́ wa lọ́wọ́ o. Allah kì í ṣe Olódùmarè o. Allah bó ṣe tó wá sọ pé èèyàn lèṣù, èèyàn náà ni Allah nígbà ayé ẹ o. Bíbélì sọ pé Yahweh ọkùnrin ogun, Jehovah man of war. Ṣé Bíbélì gọ̀? Bíbélì gọ̀. Orí bí sọ́yìn pé Jehovah ní angel of the Lord. Angel túmọ̀ sí ìránṣẹ́ Olúwa. Ṣé Ọlọ́run á tún jẹ́ ìránṣẹ́ Olúwa ara ẹ̀? Ọlọ́run Olódùmarè á wá kúrò ní ibi tó wà, á wá jókòó ti Mósè sórí òkè fún 40 days. Kò lè rán Ọ̀rúnmìlà, kò lè rán Èjì Ogbè, kò lè rán ẹgbàmí odù mẹ́rìndínlógún, kò rán òyẹ̀kú méjì, kò rán ìdí, kò rán òdí, kò rán ọ̀ṣẹ́tura níbi tí wọ́n pọ̀, kò rán rúmọlẹ̀ kankan. Ọlọ́run Olódùmarè wá jókòó sí orí òkè Sínáì pẹ̀lú Mósè. Ṣe rí pé kinní yẹn kò make sense. Ó ṣe ń yí àwa náà nísìnyí láti kékeré tán dẹ̀ sọ gbogbo yẹn fún wa. Abraham àti Olódùmarè wọ́n jọ ń ṣọ̀rẹ́. Olódùmarè wá sílé Abraham, ó wá ń jẹun. Did you see pé there's no sense in this? Pé this God tó ń sọ náà èèyàn ní now. God tó wà ní temple tó ń wó temple ẹ̀. Báwo ni wọ́n ṣe máa wó ibi tó Olódùmarè wà? Ẹ dẹ̀ sọ pé Almighty God ni Almighty God. That is your name. You will never share your glory with anyone. You will never share your glory with anybody. Almighty God. That Almighty God. Wọ́n wó temple ẹ̀ lẹ́ẹ̀mejì. Wọ́n sì ń ronú wọ́n fẹ́ padà kọ́ temple ẹ̀ sí. Àwọn Júù wọ́n wá lọ sí ojú temple yẹn gangan. Wọ́n ní ibẹ̀ nílé Yahweh. Àwọn Júù ibẹ̀ ni wọ́n máa ń kọjú sí. Tẹ́ bá lọ Jerusalem ibi òkúta tó máa ti gbàdúrà yẹn. Ibẹ̀ ni wọ́n sọ pé ibẹ̀ náà pè nílé ẹ̀. Tó sọ pé wọ́n believe pé ibẹ̀ nílé God. Ibẹ̀ náà ti máa ń ṣe prayer. Ṣé bẹ̀ yẹn wá nílé Olódùmarè? Ẹ̀dẹ̀ wá rí àwọn èèyàn wa MFL mùmú follow mùmú láti Nàìjíríà. Àwọn èèyàn á náà fẹ́ lọ pray. Wá lọ pray sí òrìṣà ìlú míì. Wọ́n á lólódùmarè ni. Wọ́n á ní Olódùmarè ni. Tẹ́ bá dẹ̀ dọ́dọ̀ Júù, tẹ́ bá sọ pé Olódùmarè ni Yahweh yín, wọ́n á sọ pé no. Àwọn Júù á sọ fún yín pé no. But tẹ́ bá educate ọmọ Yorùbá, á sọ fún yín pé ẹ mọ nǹkan tẹ́ ń sọ lẹ́nu. Àwọn Júù ló kọ Bible náà. Ṣé àwọn bàbá wọn ò mọ nǹkan tán pass sí wọn ni? Nínú tradition tiwa, Olódùmarè ò kì í báyàn relate. Tolódùmarè bá fẹ́ ṣe anything, àwọn irúnmọlẹ̀ ló máa ń rán. Àbí kó rán àwọn odù mẹ́rìndínlógún. Lẹ́yìn yẹn àwọn ìránṣẹ́ pọ̀, wọ́n náà pọ̀ wọ́n ní ègbúrú ọ̀run. Wọ́n pọ̀ bí omi tolódùmarè máa rán níṣẹ́. Báwo lẹni tó dá ayé àtọ̀run á wá fi ibi tó á wá fi àyè ẹ̀ sílẹ̀. Á wá máa gbá Mósè. Wọ́n á jọ máa ṣe rádaràda lórí mountain. Ó wá ń fún Mósè lófin pé kí wọ́n sọ ẹ máa bá mi show love and like ẹ ṣe ó rẹ̀ pé mo rí sáyẹn wọ́n tún ti block, wọ́n fẹ́ block ẹ̀. Ó wá fún Mósè ní òfin pé kí wọ́n sọ èèyàn ní òkò pa. Ẹni tó bá ti dé ìlú kan o, tó wọn bá ti sin God of Israel o, pé kán sọ lókò pa o, ẹni tó dá ayé àtọ̀run yìí ni o.
ẹ lọ ka gbogbo àwọn òfin Old Testament yẹn adì ọ̀dà mi lógun mo wò kàn lẹ́yìn pẹ́ni tó bá yájú sí Mósè kán dáná sun kán sọ lókò ẹ wá lólódùmarè ló ṣòfin yẹn kò dẹ̀ ṣòfin yẹn pẹ̀lú àwọn Ọ̀rúnmìlà Ifá ní nǹkan tí ò bá jọra kán má fi wéra wọn mọ́ so kò jọra wọn Olódùmarè ò kì í ṣe Allah Olódùmarè ò dẹ̀ kì í ṣe Yahweh Allah òrìṣà ilé Abraham ni Yahweh òrìṣà ilé Abraham ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n o Yahweh àti Allah ó dàbí Ògún àti Ṣàngó Ògún àti Ṣàngó both of them they are god of war àbí god of war ni Ògún àti Ṣàngó ṣùgbọ́n bọ́n ṣe ń bọ Ògún yàtọ̀ sí bọ́n ṣe ń bọ Ṣàngó wọ́n ń pa àgbò fún Ṣàngó ajá lẹran Ògún ẹjọ́ ṣé kankan náà ni wọ́n bẹ́yẹn ṣé kankan náà ni wọ́n ṣé kankan náà ni wọ́n but both of them they are god of war nígbà tó ń gbélé ayé jagunjagun ni wọ́n nínú Ifá àwọn méjèèjì náà lólódùmarè fi sí di justice àti Ògún àti Ṣàngó ni wọ́n lólódùmarè fi sí di ìdájọ́ èyí tẹ́ ẹ sọ pé Ṣàngó pààyàn Olódùmarè ló fi wọ́n sí di ìdájọ́ torí pé irúnmọlẹ̀ ò kì í ṣèké wọn ò ní ṣìyàn mú ìdájọ́ táwọn èèyàn ń ṣe lénìí kì í ṣe Olódùmarè ló ṣe rebellion àwa ẹ̀dá òun ni àwọn ọba ṣe ń ṣe ìdájọ́ ní ìgbà ìwáṣẹ̀ Ògún àti Ṣàngó nìkan ṣoṣo ni wọ́n ní Olódùmarè gbé ìdájọ́ ènìyàn lé lọ́wọ́ Ògún àti Ṣàngó nìkan ṣoṣo ni Olódùmarè gbé ìdájọ́ ènìyàn lé lọ́wọ́ ìdájọ́ tí a wá ń ṣe lénìí àwọn èèyàn ló chúùsì yẹn kì í ṣe Olódùmarè ló chúùsì ẹ̀ ìdájọ́ àwa ènìyàn ọwọ́ Ògún àti Ṣàngó ló wà ẹni tó bá ti ṣe tí ò da Ògún á mú kúrò Ṣàngó á mú kúrò wọ́n ń clear àwọn kí ilé ayé kó lè má ni ṣé wọn pé ara ni wọ́n pa wọn ọ̀pá ẹ̀bí wọ́n fi ń fọ ìlú mọ́ ni ṣé wọn pé tí oníṣẹ́ ibi tó níṣẹ́ ibi tó bá yẹ pé Ògún ti flush àwọn kan lọ sìn gbogbo eléyìí tá ń pariwo pé ìwà ìbàjẹ́ ń pọ̀ sí i ṣé wọn pé wọ́n á reduce àwọn tó bá kù wọ́n á caution ara wọn kò sẹ́ni tó fẹ́ kú so Olódùmarè ló fi ìdájọ́ òun ló fi lé wọn lọ́wọ́ ọba adániwáyé nínú Ifá ohun Olódùmarè ṣé mọ̀ pé mo máa ń sọ Olódùmarè kò wá láti inú àlùkùrán kò dẹ̀ wá láti inú Bible inú Ifá ni orúkọ yẹn ti wá ní gbogbo ayé yìí ibi tí orúkọ bá ti originate ni wọ́n ti máa ń sọ ìtumọ̀ ẹ̀ àfi ilẹ̀ wa nìkan ni mo rí pé èsì tó wá láti òkèèrè ló wá ń túmọ̀ orúkọ ìbílẹ̀ ẹ̀sìn yìí ò lè túmọ̀ Olúwatóyìn o kò lè túmọ̀ Ifáṣẹ́gun o kò mọ̀ túmọ̀ ẹ o kò mọ̀ ìtumọ̀ Ọ̀rúnmìlà o ṣùgbọ́n ó wá mọ̀ túmọ̀ Olódùmarè pé Olódùmarè ló ń jẹ́ Yahweh Yahweh means God of mischief Yah means Lord 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 àti Ìbà ìtumọ̀ kan náà ni Ìbà ẹ̀rí sọ pé Yahweh ni Lord of hosts Ìbà lójú ogun òun ìtumọ̀ ẹ̀ Jehovah is Lord of hosts Ìbà lójú ogun Ìbà ní ojú ogun ẹ máa gbà mí lọ́wọ́ Facebook o Ìbà lójú ogun Ìbà lójú ogun Ìbà lógun òun náà ṣe máa ń pe àwọn jagunjagun wa ní Ìbà Ìbà ó túmọ̀ sí ẹni tó bá lójú ogun ẹni tó ní àṣẹ lójú ogun Ìbà lójú ogun wọ́n pè wọ́n ní wọ́n ní lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o torí èmi náà wá láti ìran jagunjagun ìyá tó bí ìyá mi sì tó bá máa kì í wọ́n ní ọmọ balógun dòdò ń dá wà bàbá tó bí bàbá mi ìyá ẹ̀ ilé ológun náà ni wọ́n ti wá ọmọ balógun láyé àtijọ́ àwọn ọmọ ológun ló máa ń fẹ́ ọmọọba same way pẹ̀lú granny mi great grandmother mi òun náà wá fẹ́ ọba ọmọ ìdílé ológun lòun náà ti wá so wọ́n máa ń kì í tẹ́yàn kí lápá ìyá kó má lápá bàbá so ìbálógun kódà bàbá balógun ti àwọn màmá mi
ìtàn tá a gbọ́ ni pé tó bá lọ sójú ogun tí àwọn ọmọ ogun ẹ̀ bá fara gbọgbẹ́ wọ́n ní tó bá dé ó máa dá ògiri lu ni ibẹ̀ ló máa ti tọ́jú ọgbẹ́ gbogbo wọn kò kí ara ògiri náà ló ti máa ń tọ́jú ọgbẹ́ wọn ìyẹn ìtàn táwa gbọ́ ní kékeré so náà ṣe máa ń pè wọ́n ní lógun ọ̀fẹ́ lógun ọ̀fẹ́ ni Yahweh gbogbo ẹnu mo fi sọ Ìbà Gani tó lọ gbé orí ẹ̀ sábẹ́ Yahweh lẹ́ni the same group gan ni wọ́n àti Yahweh gan bó ṣe jẹ́ lógun ọ̀fẹ́ òun ni Yahweh ṣe jẹ́ lógun ọ̀fẹ́ torí pé wọ́n á fi Yahweh gbá wa òun ló ṣe lọ ń ṣe ẹrú lábẹ́ Yahweh ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò wa kò lè ṣe ẹrú Yahweh tó bá ti wà ní abẹ́ Yahweh o ò lè function torí wọ́n gbé Yahweh láti wá báyé wa jẹ́ ni Yahweh ò lè kò sí nǹkan kan tí Yahweh lè smile ó tọ́ ni gúrùpù kan ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí yàtọ̀ nu wọn lógun ọ̀fẹ́ nìtúmọ̀ Lord of Hosts Lord of Hosts Jehovah Lord of Hosts àti lógun ọ̀fẹ́ o lógun ọ̀fẹ́ o ìkọ̀kan náà ni ìkọ̀kan náà ni ìkọ̀kan náà ni yes wọ́n program wa bẹ́ẹ̀ ni ọmọ káàárọ̀ àjíire we were program to see just ancestor àwọn kan wọ́n wá sọ pé òun lolódùmarè wọ́n wá sọ pé òun lolódùmarè wọ́n ní òun lolódùmarè lógun ọ̀fẹ́ ni Yahweh lógun ọ̀fẹ́ òun ló ṣe give gbogbo àwọn òfin burúkú tó give báwo lẹni tó dá Ọlọ́run ayé tí ó máa give àwọn òfin burúkú yẹn pé kán lọ máa sọkú pápá yàn kán dáná sùn yàn kán ṣe gbogbo ẹ̀ Yahweh tó sọ nínú Exodus chapter 20 tó ní ìwọ kò gbọdọ̀ pànìyàn nínú òun kankan ló tún kọ́kọ́ rú òfin tó ní tí wọ́n bá ṣe ń lọ báyìí gbogbo ìlú tí wọ́n bá dé kán máa clear gbogbo wọn ó dẹ̀ ìwọ kò gbọdọ̀ pààyàn ó dẹ̀ ló tún ní kán tún pààyàn ó ní ìwọ kò gbọdọ̀ ya èrèkèrè fún ara rẹ nígbà tí wọ́n láwọn ọmọ Israel ṣẹ̀ tó rán kinní sí wọn kán ṣe Mósè tó rán ejò kó máa ṣán wọn kí ló tún sọ fún wọn ó ní kí wọ́n ya ère kọ́pà kán ya ère kí ère ejò yẹn kí gbogbo wọn máa wò ó kì í ṣèrè nìyẹn ni lẹ́yìn yẹn nínú kinní ó ní kí wọ́n mọ ère kérúbù méjì sí temple ère kérúbù méjì ó ní kí wọ́n mọ sápá ọ̀tún kí wọ́n mọ sápá òsì ṣé kí ló dé táwọn Christian Yorùbá ò ṣe máa ń kà yẹn tó jẹ́ pé òfin mẹ́wàá yẹn nìkan lẹ́ ń kà ṣèbí nínú Bible yẹn náà ni Yahweh ti bírèkì òfin tó ṣe àwọn èèyàn ti ń lọ torúkà títa sí Yahweh inú Bible yẹn òun ni Yahweh ti bírèkì òfin tí Yahweh ṣe òfin tí Yahweh ṣe inú Bible yẹn ló ti bírèkì ẹ̀ ìyẹn Yahweh lógun ọ̀fẹ́ ni Yahweh gbogbo ẹnu mo tún fi sọ lógun ọ̀fẹ́ o òun ni láyé tiẹ̀ èdè tiwọn ni Lord of Hosts èdè tiwa ni lógun ọ̀fẹ́ Jehovah Lord of Hosts wọ́n á ní Jehovah is your name Jehovah is your name mighty warrior great in battle ìtumọ̀ lógun ọ̀fẹ́ nìyẹn ìtumọ̀ lógun ọ̀fẹ́ nìyẹn ológun ọ̀fẹ́ o ọ̀fẹ́ rẹ gẹ̀gẹ̀ wọ́n á dọ̀fẹ́ lógun ọ̀fẹ́ wọ́n á dọ̀fẹ́ wọ́n á dọ̀fẹ́ lógun ọ̀fẹ́ òun náà ni Lord of Hosts is a Lord of Hosts ẹ wá sọ pé Olódùmarè ń jagun oh God ẹ máa rọ Olódùmarè fín o wọ́n á ní Olódùmarè ní mighty warrior bẹ́ẹ̀ ni pé Bible ló wá sọ̀rọ̀ Olódùmarè fún wa Ifá ló sọ̀rọ̀ Olódùmarè fún wa kò ń ṣe Bible. So as I was saying lórí ọ̀rọ̀ Ìbà Gani àti Sunday Ìgbòho ṣe rí àwọn reality kan wà ṣe rí èmi I am such a realistic person I'm a realistic person àwa ọmọ káàárọ̀ àjíire we have culture and tradition a ní àṣà a ní ìṣe àwọn institution tí àwọn baba ńlá wa tí wọ́n create ẹ rí pé lẹ́ni àwọn òyìnbó wọ́n brainwash wa we don't have respect for those institutions anymore àwọn colonial created institution òun là ń respect lẹ́ni àwọn pastor tẹ́ ń ṣèbà fún yẹn colonial created ni wọ́n institution yẹn ò sí nínú tradition wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ colonial hero ní gbogbo wọn gbogbo àwọn dadi jí o colonial created heroes ni wọ́n ń ṣe hero wa o
They are not. They are not our ancestral hero. Ẹni tó bá jẹ́ ancestral hero wa, ó máa respect ìṣẹ̀ṣe wa. Pastor tó lọ ń gbé ọwọ́ lórí ọba kò respect àṣà àti ṣe wa. Kò respect àṣà àti ṣe wa. Pastor tó kó àwọn ọba jọ kọ́kọ́ máa kọrin ìyà nínú church. Kọ́ máa sọ pé Ṣàngó ṣe náà ní Ṣàngó ṣe yẹn náà. Ọba Àlùfọ̀n ṣe kinní kan, Ògún wọlé àbí Ṣàngó ṣe kinní kan. Wípé Ọya wọlé, Ọya ṣe kinní kan tó ọmọ orin yẹn ó ti kúrò lórí mi sìn. Pastor tó kó àwọn èèyàn jọ pé kọ́ máa kọ orin, kọ́ máa insult àwọn ancestors wa. Pastor yẹn kò ní respect fún ancestor. Tó ń brainwash wa láti máa di ẹrú ìran míì, láti máa jẹ ẹrú àwọn Greek nítorí owó tó rí. They are all colonial created hero ni wọ́n. Colonial created hero ni wọ́n. Colonial created hero ni wọ́n. Wọ́n kì í ṣe hero wa. Tó máa ń sọ pé akọni wa, òun làwọn baba ńlá tiwa. Àwọn akọni tiwa ní Èṣù. Àwọn ní Ògún. Àwọn ní Ṣàngó. Àwọn ní Ọya. Àwọn ní Ọbàtálá. Àwọn Oníṣàbí Àgbògbò Àkàlà. Àwọn Ògèdèngbé Agbógungbòrò. Àwọn Kúrúnmí. Àwọn Òkè Ìbàdàn. Wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀. Agólómọlódò. Ẹ jẹ́ ká máa kà wọ́n lọ, àwọn Yèyé Ọ̀ṣun. Àwọn jagunjagun wa láyé àtijọ́. Àwọn Gbọ̀ǹká Ẹ̀bìrì. Àfọ̀njá. Those are our own heroes. Ẹ má bínú ẹni tí ìbá lè dárúkọ. Àwọn yẹn ni hero wa. Àwọn yẹn ni akọni wa. Àwọn yẹn ni akọni wa. Àwọn Ọlọ́fin Ògúnfúnminíre. Àwọn yẹn ni akọni wa. Àwọn Ọ̀rànmíyàn. Àwọn Ṣàngó Aláàfin. Àwọn ni heroes títí wa. Ẹ rí pé àwọn colonial ìgbà tí wọ́n dé, wọ́n mú ìtàn àwọn, wọ́n gbé àwọn heroes ìlú wọn, wọ́n wá gbélé àwọn hero wa. Àwọn kan náà tẹ̀lé wa dóná. Insult ni fún ọmọ káàrọ̀-oòjíire láti máa sọ kí Jésù wá gbalẹ̀. Wípé ọmọ bàbá lèmi ń ṣe ní ẹṣẹ́ bẹ̀ ṣe ń fún mi lórúkọ wọ̀nyẹn ṣé jàre. Àwọn ọ̀sán gangan, ọba mákin, àwọn ajagun ńlá ẹṣẹ́ nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣé bí bàbá mi ló nílẹ̀ o, kí n máa rìn kí n máa yọ̀. Nípa oní odi ọmọ bàbá nípa ìgbàgbọ́, kì í ṣe nípa ìbí o. Nípa pé o gbàgbọ́ pé Jésù exist, o wá di ọmọ bàbá kan. O wá ní bàbá ẹ ló nílẹ̀. Bàbá ẹ wo ṣé Yahweh ló nílẹ̀ ni? Ilẹ̀ wo ni Yahweh tẹ̀? Ilẹ̀ wo ni Yahweh tẹ̀dó fún ẹ? Ilẹ̀ wo ni Yahweh? Àwọn òrìṣà ńlá ló nílẹ̀. Ifá ti sọ fún wa pé òrìṣà ńlá là múlẹ̀ wáyé o. Ilẹ̀ gbogbo ní tòrìṣà. Ilẹ̀ gbogbo ní tòrìṣà. Orin tán ti ń kọ kán tó bí àwa. Káwọn kan tó bí pọ̀ nípa bàbá ńlá ẹ̀ kán tó gbé ẹ̀sìn dé nìyẹn. Ìyẹ̀rẹ̀ Ifá ni. Ohun Ifá lórin yẹn. Ilẹ̀ gbogbo ní tòrìṣà. Ilẹ̀ mo lè má mọ̀ ọkọ dáadáa mi ṣe babaláwo. Ilẹ̀ gbogbo ní tòrìṣà. Òrìṣà ńlá là múlẹ̀ wáyé o. Ilẹ̀ àwọn baba ńlá ẹ ti kọrin yẹn sílẹ̀. Ó ṣẹ̀ wá ń kọrin. Ara ẹ̀ náà máa fi tàn ẹ́ tí àlà ni. Bo ni àlà ti nílẹ̀. Torí wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́, wọ́n fẹ́ gbalẹ̀ yín. Tó mùmú ni yín náà wọ́n sọ yín di MFM. Mùmú follow mùmú. So lẹ́ni àwọn colonial created hero, àwọn là ń respect. Ṣé rí institution tí àwọn bàbá ti wá create ẹ pé ìṣẹ̀ṣe ló create ẹ̀. Ifá ló dá gbogbo institution yẹn lẹ̀. Wọ́n bà institution yẹn jẹ́. Reason ni pé number one, wọ́n fẹ́ pa institution yẹn rẹ́. So òun ló fa indoctrination. Ṣé mọ̀ pé àwọn ọba, most of àwọn ọba wa ń sìn àwọn ọba tí wọ́n ti indoctrinate wọn. Tó bá yá sọ pé tó bá pa gbogbo wọn tán, ẹ mọ̀ wọ́n tí ì bá ń ṣe pé ilẹ̀ káàrọ̀-oòjíire pé májẹ̀mú tó lódùmarè ní pẹ̀lú àwọn ọ̀rúnmọlẹ̀ ò ní agbára gan. Òun ni ò jẹ́ kí àti dàbí ilẹ̀ Haúsá. Nìyẹn.
tó ní pẹ̀lú àwọn alálẹ̀ wa ó ní agbára, ó ní ó jẹ́ ká tí dàbí ilẹ̀ Haúsá. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé gbogbo àwọn institutions yìí wọ́n ti bà institution yẹn jẹ́. Institution àwọn ọba ẹ̀wọ̀n kan tó ń pè ní ọba ni àṣẹ ni, torí àṣẹ tó wà lẹ́nu wọn wá ní kádé kó pẹ́ lórí kí bàtà pẹ́, kí àṣẹ kó pẹ́ lẹ́nu kése. Ọ̀pá àṣẹ tó máa ń gbé dání yẹn àṣẹ òrìṣà 16 ni ló wà lọ́wọ́ wọn. Adé kan náà wà tó máa ń dé báyìí, adé orí wọn yẹn náà àṣẹ òrìṣà 16 ló wà ńbẹ̀, òrìṣà àwọn irúnmọlẹ̀ ńlá 16 yẹn ló wà ńbẹ̀. Ọ̀pá àṣẹ àwọn irúnmọlẹ̀ ńlá 16 yẹn ló wà ńbẹ̀. Ìlẹ̀kẹ̀ àwọn irúnmọlẹ̀ ńlá 16 yẹn ló máa wà lórí adé yẹn, tó jẹ́ pé nǹkan tó bá sọ báyìí àṣẹ òrìṣà ni ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Bọ̀ lẹ́ni kí làwọn ọba wa MFM, ẹ bá mi kọ MFM síbẹ̀, mùmú fọlọ́ mùmú o, mùmú fọlọ́ mùmú o, ẹ bá mi gbé Jésù ga o, hallelujah, hey, ẹ bá mi gbé Jésù ga o, hallelujah, olórí ogun ọ̀run o. Mele ṣàwo ọba ló sọsọkúsọ yẹn o. Mele àwọn ẹṣẹjàre mele sìn Ọlọ́run pẹ̀lú máàmù. Owó ló ń jẹ́ mámónì o, wọ́n náwó o, ìṣẹ̀ṣe ló di mámónì o. Wọ́n dẹ̀ jókòó lórí àpèrè ìṣẹ̀ṣe, kí ló ń wá ń bẹ̀? Kí ló ń wá ń bẹ̀? Òun náà ló dífá fún Ààrẹ Ọ̀nà Kakaǹfò tó lọ jẹ apostle MFM. Mùmú fọlọ́ mùmú. Ẹ wo ìgbà tí wọ́n ń ṣe orò fún Ààrẹ Ọ̀nà Kakaǹfò, ó ṣe Ṣàngó náà gbé sí lọ́wọ́ yìí o, ọ̀pá nìyẹn. Ẹ wo nǹkan tó ń gbé sí lọ́wọ́. Ẹ wo nǹkan tó ń gbé sí Ààrẹ Ọ̀nà Kakaǹfò lọ́wọ́. Ṣé rí oṣé tí Ṣàngó gbé dání? Òun ni wọ́n gbé fún Ààrẹ Ọ̀nà Kakaǹfò. Oṣé Ṣàngó. Ẹ wo nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakaǹfò gbé dání tó lọ ń búra ní ìdí àwọn alálẹ̀. Gbogbo wa la rí fídíò yẹn o. Tó lọ búra ní ìdí àwọn alálẹ̀. So with that, kò sí nǹkan tó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakaǹfò sọ pé òun fẹ́ lọ di apostle. Bí ìgbà tó o já ara ẹ̀ wálẹ̀ ni. For what? Àwọn sheep. So Ààrẹ Ọ̀nà Kakaǹfò wá sọ́ra ẹ̀ di àgùntàn. It's an insult to you to become a sheep. Ààrẹ Ọ̀nà Kakaǹfò. O lè jẹ́ àgùntàn kó lead àwọn ọmọ àjànàkú. Oríkì wa ni ọmọ àjànàkú ńlá tó kọjá mo rí nǹkan fìrí. Tabala arérin. Àwọn ọmọ ẹkùn, ọmọ ẹkùn òkè. Àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọ ẹkùn tó rìn bí ọ̀lẹ. Oríkì ilé bàbá tèmi ti ẹ nìyẹn. Ọmọ ẹkùn tó rìn bí ọ̀lẹ. Àwa ọmọ ẹkùn òkè, oríkì wa ni ọmọ ẹkùn ni wá, náà máa ń pè àwa nílé bàbá mi. Nílé ìyá tèmi náà, wọ́n tún ní oríkì bí ẹkùn báyìí náà. Gbogbo wa la fẹ́ ní oríkì ẹkùn yẹn tán. Wọ́n á pè wá ní ọmọ erin lákàtàbú. Ṣé ẹ mọ̀ káwọn bàbá wa tún máa ń jẹ́ orúkọ yẹn ẹkùn? Àwọn kan wà tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìgbà tí mo wà ní school, a ní tíṣà tó ń jẹ́ Mr. Ẹkùn. Wọ́n jẹ́ àjànàkú. Gbogbo orúkọ tó ṣe yẹn làwọn bàbá wọn máa ń jẹ́ látijọ́. Ó lè jẹ́ nickname, òun ló wá dà bẹ́ẹ̀. Ọkàn bá bí ọmọ yẹn pé ẹkùn lọmọ yìí o. Ṣé ọmọ tí mo try láti sọ ni pé so ara indoctrination tí àwọn people yìí ṣe láti bà gbogbo nǹkan táwọn bàbá wa ṣe sílẹ̀ jẹ́, òun ni wọ́n try láti bà institution yẹn jẹ́. Ẹ dẹ̀ rí pé before kan tó fi Ìbà Gani jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ rí pé wọ́n ti fi politician méjì sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Akíntọ́lá òun ṣe ológun. Kí lorúkọ ẹ̀? MKO Abiola kì í ṣe ológun. So kí ni mo try láti sọ ni pé
àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò wa táwọn nǹkan burúkú máa ń ṣẹlẹ̀ sí yẹn gbà míì ó lè jẹ́ pé kán betray àwọn alálẹ̀ torí tẹ́ bá wo ipò yẹn ó wà sensitive Ṣàngó Ògún ipò ológun ni lógun ọ̀fẹ́ wọ́n gbóṣe Ṣàngó fún ẹ o ti bá Ṣàngó múlẹ̀ o ò lè bá Ṣàngó múlẹ̀ kó betray tẹ́yìn bá bá Ògún múlẹ̀ kì í dalẹ̀. So in any way Ààrẹ Ọ̀nà Kakanfò wa ò gbọ́dọ̀ jẹ́ pastor kò gbọ́dọ̀ jẹ́ imam kò gbọ́dọ̀ jẹ́ apostle. Kò lè jẹ́ imam kò lè jẹ́ apostle. Ìbà Gani láti èní lọ yọ Gani kúrò lórúkọ èmi ò tiẹ̀ ní pé ẹni Gani mọ́ láti èní lọ Abíọ́dún ni màá máa pè é o ò lè máa jẹ́ orúkọ muslim orúkọ Ganiyu is a muslim name. Kó tó di kí wọ́n gbé show mi ló ti ẹlẹ́karùn-ún tó ń blọ́ọ̀kì show mi lélẹ́yìí o táwọn àwọn Facebook wo bí wọ́n ti ń blọ́ wọ́n á tún gbé lọ wọ́n á ní kí n finish ẹ̀ ó kí n resume. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé àwa fẹ́ àwa kọ̀ ni pé Olóyè Sunday Ìgbòho he has a good vision to serve our land. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bàbá ti lè wọlé bàbá ti lè jáde. Kò wá sí ìgbà tí Sunday Ìgbòho bá fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ilẹ̀ káàárọ̀ àjíire. Kò sígbà tóun àti Ààrẹ Ọ̀nà Kakanfò níjọ ṣiṣẹ́ pọ̀. Ẹ má yẹ ká tọra wọn jẹ lórí íńtánẹ́ẹ̀tì o èmi ò ń tanra mi jẹ o. Reason ni pé bàbá àtijọ́ ṣe ìjọba ara wa Ọlọ́run ló yọ Olóyè Sunday Ìgbòho tí a wà lábẹ́ politics o. Anything about ààbò ilẹ̀ wa bàbá ò lè dá take decision without the governors without the obas even understand nǹkan tí mo try láti sọ nsìn. He needs to carry them along. Tó bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ààbò ipò tí Ààrẹ Ọ̀nà Kakanfò wà kò sígbà tí wọ́n ní pé òun àti kò sí nǹkan tó bá máa ṣe ní ilẹ̀ wa tí wọ́n ní pa Ààrẹ Ọ̀nà Kakanfò sí. Ẹ má jẹ́ ká máa tan ara wa jẹ. Ẹ má jẹ́ ká máa èmi ò ń tan ara mi. A lè sọ ẹni tó bá wù wá lórí Facebook but when it comes to reality that's what mo ṣe máa ń sọ pé àwọn nǹkan tá a kọ́ ní church ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí practicalize ẹ̀. Mount Zion ṣe fíìmù fún wa nínú fíìmù tó bá sọ pé Ṣàngó kò ní sí àrá ṣùgbọ́n tó bá pe Jehovah àrá máa fọ́ ó máa pa oníṣàngó but in reality ibo lẹ́rí tán ti pe Jehovah rí tààrọ̀ ti sán yàtọ̀ sí inú fíìmù. Yàtọ̀ sí inú fíìmù ibo náà ti pe Jehovah tààrà sán. Àwọn Yorùbá fíìmù wọ́n máa pe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹ̀rí tààrà máa sán gbàràgbàràgbàràgbàràgbàràgbàrà nínú fíìmù. Á pa àwọn ìyá mi wọ́n á ní kó lọ máa àwọn fíìmù yẹn ó wà lórí ẹsẹ̀ lọ́wọ́ àwọn Yorùbá fíìmù yẹn wọ́n á yan kinní fún wọ́n á ní kó ka ẹsẹ̀ Kùránì yẹn pé kó máa ka kinní yẹn báyìí tó bá ti bẹ̀rẹ̀ wọ́n á ní kó ṣe àdúrà ọjọ́ mẹ́ta. Àwọn Yorùbá fíìmù tó bá fẹ́ fi promote Islam ẹ mọ̀ pé àwọn fíìmù kan náà wà fẹ́ pé Islam ló máa fi promote wọn ènìyàn ti ní problem ó lè jẹ́ kó wọ́n láwọn ìyá mi ló ń yọ lẹ́nu àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. So kí la máa try láti sọ ni pé wọ́n wá ní pé kó lọ ka kinní yẹn wọ́n á fún ní tẹ̀síbíù wọ́n á ní kó máa ka tẹ̀síbíù yẹn tó wá ti ń ka tẹ̀síbíù yẹn tó wá ń pe àwọn kinní yẹn kinní tó bẹ̀rẹ̀ sí sọ bí síbi láyé ra nínú kinní kan tó bẹ̀rẹ̀ sí ní yàwó síbi láyé tó bá bẹ̀rẹ̀ tó ń sọ gbogbo kinní yẹn tán tó bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ̀ẹ́kàn déédéé rí tí àrá kan máa sán ni àrá máa sán níbi tó wà ó dẹ̀ máa lọ pa àwọn ibi táwọn ìyá yẹn wà tó ti ń ṣèpàdé ẹ̀ẹ́kàn rí tí àrá ibi òun ka kinní yẹn bọ̀ ó di ibi ẹni mélòó tààrà ti lọ pa yàtọ̀ sí nínú fíìmù. Táwọn èèyàn bá dẹ̀ wò brain wọn á ti wà control àwọn èèyàn wa ò lọ́pọlọ wọn ò tiẹ̀ kì í ronú pé movie ni mo wò yìí this thing doesn't kò ṣẹlẹ̀ kò sí practical ẹ̀ ń bẹ́ẹ̀ kò sí practical ẹ̀ ń bẹ́ẹ̀ it's not practical but in reality kò sí irú ẹ̀
bọ̀ ó ń ṣẹlẹ̀ nínú fíìmù dáadáa ó ń ṣẹlẹ̀ nínú fíìmù gidi gan ni bọ̀ kò sí practical ẹ jẹ́ á fèsì practical wọ́n tún ti fẹ́ okay ó tún ti ń sébù padà the practical is that Olóyè àti Ìbà Gani mo wà fóníwà náà máa fọ̀rọ̀ ara wọn ṣe o kò sígbà tó níjọ ṣiṣẹ́ pọ̀ reason ni pé ẹ jẹ́ ká so tọ́ okay ìgbà tí bọ̀bọ̀ ìfẹ́ ṣe kí ní Àmọ̀tẹ́kùn kì í ṣààrẹ ọ̀nà Kakaǹfò ló pè ní torí pé ààrẹ ọ̀nà Kakaǹfò ó ti wà ní position authority tó dẹ̀ jẹ́ ancestral position ni ó wá ṣe dáadáa o kò ṣe dáadáa o the only thing kan ni pé tó bá lọ tó bá fẹ́ kọ story wọ́n lè sọ pé ààrẹ ọ̀nà Kakaǹfò kan ṣe báyìí bọ́n ṣe ń dárúkọ Àfọ̀njá ó tán bọ́n ṣe sọ pé ó ṣe ń yé wa ń sìn ní ṣẹ́wọ̀n pé nǹkan tán kọ fún wa ń gbà ẹni pé Àfọ̀njá rebellion wọ́n tún poison mind wa against bàbá yẹn nísìnyí ìgbà tá a ṣe ń nísìnyí la ṣe ń gbogbo ẹṣẹ́ ń yé wa pé Àfọ̀njá o kò àṣé kìí ṣe bọ́rọ̀ ṣe rí nìyẹn wọ́n kọ̀ tún kọ story ẹ̀ náà ni pé dọ́nì tó bá ń kọ story Ààrẹ Ọ̀nà Kakaǹfò tó bá ka the first one the second one kìíní kan mo ti ẹ̀ sọ pé ipò Ààrẹ Ọ̀nà Kakaǹfò yìí gan ó lè ti ju 500 years tóyìnbó pè fún wa reason ni pé àwọn bàbá wa ò ní date àwọn bàbá wa ò ní modern date àwọn bàbá ńlá wa wọn ò ní modern date wọn ń kọ ABC òyìnbó dẹ̀ kọ Ààrẹ Ọ̀nà Kakaǹfò wọ́n kọ yí àwọn kọ yí àtẹ tí àtẹni àkọ́kọ́ jẹ tó kú wọ́n kọ yí àtẹni kejì ṣé òyìnbó ti wà láàrin wa ń wà náà tó fi mọ kìíní táwọn bàbá wa ṣáwọn bàbá wa ní déètì tó ń fẹ́ fi mọ̀ pé July ó sósósó yí àtò sósósó kìíní ni irọ́ ó lè jẹ́ irọ́ lòyìnbó ń pa fún wa náà reason ni pé Òkè Ọlọ́ta ibi tí ọ̀pẹ tó ń sọ pé Ọ̀rúnmìlà gbà tó máa wá tó máa dé díẹ̀ 17,500 ọ̀pẹ tó lórí mẹ́rìndínlógún tó wà ládó táwọn archaeology wá síbẹ̀ 17,500 dín náà ìgbàlẹ̀ ayé wa is 450,000 years ó wà ní Benin Republic níbẹ̀ yẹn òyìnbó dẹ̀ kọ story wa pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ existence wa ní 14th century wọ́n lé Odùduwà kúrò ní Mẹ́kà okay Odùduwà tán lé kúrò ní Mẹ́kà ó wá bí Ọ̀rànmíyàn ní 14th century bọ́n ṣe sọ fún wa nìyẹn o so we don't even know the year torí mo sọ pé tó bá yá a máa reject ìtàn òyìnbó we have to reject their timeline because ara is a colonial created date àwọn bàbá ńlá wa o they don't have they have their own form of writing they have their own form of preserving their history they don't do it in wọn kọ history wọn sílẹ̀ in the colonial way àwọn òyìnbó ló ń kọ date tó ń kọ time báwo lòyìnbó ṣe mọ ọdún tí Ààrẹ Ọ̀nà Kakaǹfò àkọ́kọ́ jẹ ṣọ́n ti délẹ̀ wá ń gbà náà ni ṣọ́n ọmọ ọdún tẹ́nì kejì jẹ ni gbogbo ìtàn tó òyìnbó tí wọ́n bá kọ bí 200-300 years ago fún wa kì í ṣe àwọn bàbá wa ló kọ òyìnbó ló kọ o anything tó ń kọ gbogbo story ẹ gbà mí o Facebook ẹ rí pé gbogbo story wọ̀nyẹn pátápátá tó ń sọ wọ́n dárúkọ pé àwọn èèyàn historian wa ló kọ ẹ rí pé kò fẹ́ fọ̀ wa ẹ mọ̀ gbogbo story yẹn náà fi bà àwọn bàbá wa lórúkọ jẹ́ wípé ìgbà táwọn òyìnbó dé báwo ni ẹ̀yin ẹ̀jẹ̀ jókòó báwo lọmọ ọkọ ṣe máa kọ́ pé àgbà táwọn òyìnbó dé ṣe làwọn bàbá wa ń pààyàn tó ń fèèyàn ṣètùtù tó ń ṣe léè òyìnbó ló wá stop ẹ̀ tó dẹ̀ pé dọ̀la nínú Ifá wọn ń pa èèyàn fún òrìṣà Ifá ní kó má fi ọmọ eku wá ọmọ eku kó má fi ọmọ eku bọ ọmọ eku kó má fi ọmọ ẹyẹ bọ ọmọ ẹyẹ kó má fi ọmọ ẹranko bọ kó má fi ọmọ ènìyàn bọ ọmọ ènìyàn wọn ò kì í pa ènìyàn fóríṣà kankan tóyìnbó dẹ̀ sọ pé ìgbà táwọn dé ṣe làwọn bàbá wa ń pààyàn tó ń ṣe gbogbo ẹ̀ káàkiri wọ́n dẹ̀ àwọn Ọ̀yọ́ wa dẹ̀ ni wọ́n ló kọ́ báwo làwọn Ọ̀yọ́ wa ṣe kọ́ ṣáwọn èèyàn wa tí wọn ò ní form of writing ni wọ́n fẹ́ kọ sílẹ̀ ni ẹ jẹ́ ká yá ara wa ń brain àwọn ìtàn míì gan tó ń purọ́ pé 200 years irọ́ ni ìgbà wo làwọn British dé ìgbà wo la ṣe bẹ̀rẹ̀ sí kàkọ́ sílẹ̀ tó ń ṣe wá láwọn bàbá wa tí ò lè sọ English ṣé àwọn bàbá wa lè sọ English ńgbà yẹn ni ṣé wọ́n lè sọ English débi tí wọ́n ti wá kọ ṣé bí ìṣọba jẹ́ ìkara ló ṣẹ̀ṣẹ̀ develop abd tá à ń lò ń sìn fún wa ọdún wo ló develop ẹ̀ àwọn ìwé ìtàn tó ti kọ 200 years ago báwo ni wọ́n ṣe kọ
ta ló kọ káwọn bàbá wa tẹ odù kán ṣe sign òun náà fi ń bára wọn sọ̀rọ̀. It's not our style. Sísẹ́ máa ti mọ̀ pé irọ́ gbogbo nǹkan tá a lọ kọ́ ní school lẹ́nu irọ́. Ṣé rí mo wà ní group àwọn òyìnbó kan ẹ mọ nǹkan tó máa ń sọ fún wa wọ́n á ní we have been lied to. Àwọn òyìnbó náà ló tún máa ń sọ bẹ́ẹ̀ o. Àwọn òyìnbó gangan àwọn tó jẹ́ Western Europe wọ́n á ní we have been lied to. Everything we learn in school wọ́n á ní irọ́ ni gbogbo ẹ̀. Òyìnbó ló tún máa ń sọ bẹ́ẹ̀. Wọ́n á ní gbogbo nǹkan tá a lọ kọ́ ní school wọ́n á ní irọ́ ni wọ́n pa fún wa. Wọ́n á ní we have been lied to. Wọ́n á ní gbogbo nǹkan tá a lọ kọ́ ní school kan tán kọ́ wọ́n á ní irọ́ ni wọ́n pa fún àwọn wọ́n kàn mú wọ́n ṣáà create story wọ́n create wọ́n tàn wá jẹ. Nǹkan tí mò ń sọ yìí báwo ni fídíò mi ṣe contain music mi ò wọ́n ní fídíò mi wọ́n ló ní music audio tó belong to someone else mi ò play music kankan lórí show mi. Nǹkan tí wọ́n ń sọ fún mi sí Facebook ń sọ fún mi nìyẹn báyìí mi ò play music ẹjọ́ mi ò gbé music wọlé ẹ lárọ̀ tí mo kọ ẹjọ́ ta ló ní orin àbá àwọn orin church tí mo kọ yẹn ni wọ́n sọ pé ó belong to somebody else ni mi ò play music ṣé tẹ́wọ̀n bá ń ṣe show báyìí kò gbọ́dọ̀ kọrin mọ́ ni tẹ́wọ̀n bá ń ṣe show kò gbọ́dọ̀ kọrin mọ́ mo fẹ́ yà á kẹ́wọ́ nǹkan tán torí no àwọn kinní ni àwọn kinní ló ń sọ sọkúsọ àwọn kinní ló ń kọ̀kọ́ kúkọ sí ìwà látẹ̀kan báyìí mo fẹ́ snap ẹ̀ ni tó ń kọ síbẹ̀ tó ń kọ rádaràdà síbẹ̀ àwọn Facebook. Àwọn Facebook ló ń kọ̀kọ́ kúkọ síbẹ̀. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé kò wá sí bóyá a fẹ́ o bóyá a kọ̀ tá bá ti fẹ́ kólóyè ṣiṣẹ́ kò sí ìgbà tó lóyè àti Ìbà Gani tí wọ́n níjọ ṣiṣẹ́ pọ̀. Kólúkálukú mọ ìwà fóníwà ni o. Olóyè kò dẹ̀ rán wa níṣẹ́ pé ká lọ máa bú Ààrẹ Ọ̀nà Kakanfò. Olóyè ò fẹ́. Mo tún fẹnu olóyè sọ báyìí mo dẹ̀ nǹkan tó olóyè ò fẹ́. Because tá bá bẹ̀rẹ̀ wàhálà ń ṣe ó máa dàbẹ́ ni pé olóyè ló ń rán àwọn èèyàn. Impression tẹ́ máa give nìyẹn. Torí láti ìgbà tó olóyè ti lọ kò sẹ́ni tó bú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ṣe máa jẹ́ pé ìgbà tó olóyè dé ní everybody bẹ̀rẹ̀ sí ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ̀yin náà ẹ wò náà wọ́n ní àjẹké lánàá ọmọ kú lè ní. Ta ni ó mọ̀ pé àjẹ́ àná ló pamọ́ jẹ. And some people are doing this because they want followers. Propaganda òun ló máa ń mú followers wá. Okay ìyá mi màá response wọn later. Tá bá ti bẹ̀rẹ̀ fracas nǹkan tèrò mọ́ ibi tó má ti ń búyàn làwọn èèyàn máa ń lọ. Which I know that Sunday Ìgbòho is not happy with it. I'm saying this now. He's not happy with it. Ẹ má dẹ̀ jẹ́ ká discourage man yẹn. Don't let us discourage him. Don't let us discourage him. Don't let us discourage him. Mo rí àwọn post kan lẹ́ẹ̀kan àwọn tí mi expect I was disappointed. Mo fẹ́ lẹ kíní yẹn síbẹ̀ but not now. Kò sí ìgbà tí wọn ò ní jọ ṣiṣẹ́. Ìbà Gani o, ó wúlò o, kò wúlò fún wa o, ó ṣe o, kò ṣe o. Kí ni mò ń try láti sọ ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Tó bá máa kàtàn Ààrẹ Ọ̀nà Kakanfò, kò sí ìgbà tí wọn ò ní dárúkọ ẹ o. Anything anybody lè sọ lórí internet. It's just like ní kẹ́ sọ pé tó bá fẹ́ sọ̀tàn Olúwo, kẹ́ sọ pé torí pé ọba Rasheed Ìwó ń sìn tó ní nǹkan tó ń ṣe, kẹ́ ní kò sí lára àwọn ọba Ìwó mọ́. Ṣé wọn ò ní sọ pé wọn ò ní kà sọ́ba? Wọn ò ní kà sọ́ba ni. Déjì Àkúrẹ́ tó da kíní sára ìyàwó ẹ̀. Ṣé tó bá ń ka ọba lákúrẹ́, ṣé wọn ò ní kà tán rán lọ sí exile ńgbà yẹn tó wá wàjà tó wàjà sínú exile. Kábíyèsí. Ṣé wọn ò ní kà á mọ́ ọba lákúrẹ́? Ṣé wọn ò ní kà á? We are talking of
We are talking of ancestral position. We are talking of ancestral position. Ancestral position created by ancestors. Ní ìgbà tí kò tí sí colonial. Àwọn position kan wà tó jẹ́ pé Ifá ló create ẹ̀. Gbogbo ẹni ipò táwọn bàbá wa ní láyé àtijọ́, ìyálóde kíní kan, ìṣẹ̀ṣe ló create ẹ̀. Ó yàtọ̀ sí téèyàn bá lóun jẹ bọ́ba gúnwà àbò jẹ bọ́ba tòlú, kò sẹ́ni tí wọ́n lè fi jẹ bọ́ba gúnwà. Wọ́n lè fi Ìgbò jẹ bọ́ba gúnwà, wọ́n lè fi Ìgbò jọ̀túnba, wọ́n lè fa Haúsá jọ̀túnba. Àwọn ipò kan wà tí wọ́n lè fi àlejò, wọ́n lè fa àjèjì síbẹ̀. Torí àwọn ipò kan wà tó yẹ pé téèyàn bá dé ipò yẹn, ẹnìyẹn máa padà di alálẹ̀. Ipò téèyàn bá dé tó yẹ pé tí ẹlòmíì bá fẹ́ padà wá síbẹ̀, àwọn èèyàn máa padà wá búra nídìí ẹ̀. Wọ́n á tún dárúkọ ẹ̀ máwọn, ó ti dá alálẹ̀ nìyẹn náà. Àwọn ọba wa tó ń ṣe rándanràndan, wọn ò mọ̀ pé alálẹ̀ làwọn. Pé àwọn ọmọ wọn máa padà bá wá bú àwọn. Mo máa rógo lọ́wọ́ Facebook o. Mo máa rógo lọ́wọ́ Facebook lédìí o. Ta ló ń disturb program mi náà tí Facebook ṣà ń yọ mí lẹ́nu báyìí? Kéde Facebook kí mi gbà náà rẹ̀. So tá bá fẹ́ ìran Sunday Ìgbòho, tá fẹ́ ìran Sunday Ìgbòho, ẹ má create any fracas. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo yín. Ibi tó bá ti ń ṣe fracas, ẹ kúrò ńbẹ̀. Ẹ má create problem. A fẹ́ protect ilẹ̀ wa. A fẹ́ gba Yorùbá nation. Ṣé ìjà orí íńtánẹ́ẹ̀tì ló kù wá kù? Last 2021, a bẹ̀rẹ̀ ajajajajaja. Àárí kankan. At the end of the day, kò sí rírí achieve kankan. Tí bá rántí àwọn rally tí mo lọ ń gbà mí, ó máa ń dùn mí, bọ́ mo mọ̀ pé mi ò jẹ̀yà yẹn lásán. Màmá kan nínú òtútù ń gbà yẹn ló máa gbé kinní lọ ní Westminster. Ẹ wo bí Kóìkí nìkan ṣoṣo tó máa dá lọ káàkiri nígbà yẹn. Ẹ mọjọ́ tí Kóìkí lọ sí ilé Prime Minister tó ń pe Prime Minister jáde, tó lọ sí Downing Street. Ẹ wo gbogbo wàhálà tá a ṣe. Ẹ wo gbogbo wàhálà tá a ṣe. Ṣówó ni, ṣé gbogbo ẹ ni? At the end of the day, à ń bọ̀ ni o. Ṣé kò yẹ ká wá ti learn from there? Because number one, gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, olóyè lẹ́ ń sọ lẹ́nu. That is me. Yeah, ẹ̀ ń sọ olóyè Sunday Igboho lẹ́nu. Bí pé Sunday Igboho bó ṣe máa rí lójú àkè Ààrẹ Ọ̀nà Kakanfò lèmi sọ fún mi bá já Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ mi ṣe máa rò nìyẹn. Bí pé Sunday Igboho ó ti rán yín pé tóun bá dé o, kẹ́ bẹ̀rẹ̀ sí ní bú òun o. Kí Sunday Igboho lè rọ́nà lọ. Sunday Igboho ò dẹ̀ rán anybody níṣẹ́. Gbogbo ẹnu mo tún fi sọ. Sunday Igboho ò rán èèyàn kankan níṣẹ́. Torí ọmọ olúwàbí ni Sunday Igboho. Ọmọ ọkọ ni tó bẹ̀rẹ̀ fún àṣà. Sunday Igboho ò wá wàhálà, kì í ṣe ìjà ló fẹ́ dá sílẹ̀. Bí ò kì í ṣe pé he only love his own race. Ó fẹ́ràn ìran ẹ̀ ni. Tá bá fẹ́ ṣe program, there are so many things we can do to educate ourselves. Ẹ má jẹ́ ká sọ bàbá yẹn lẹ́nu. Tí ẹ bá dẹ̀, tí wàhálà wa bá pọ̀ jù fún máa yẹn tó bá sọ pé òun ò ṣe mọ́ nobody first. The same people náà ṣé mọ̀ pé bẹ́ẹ̀ náà nígbà tán kúrò lórí. Nísìnyí àwọn kan tún ti ń ṣépè fún Sunday Igboho ṣé rí. Torí mo rí woman kan náà tó ń gbé Sunday Igboho ṣépè. Ṣé ti ń rí bẹ́ẹ̀ yẹn? Ṣé ti ń rí bẹ́ẹ̀ yẹn? Torí èmi sì máa padà ṣe another show f'Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó dẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ. Mi ò ní phone number ẹ̀. But mi ò fẹ́ miss ẹ̀ mọ́ ọ̀rọ̀ òun àti olóyè Sunday Igboho. Ìdí tí mo ṣe lo kíní Ọ̀rúnmìlà àti Ṣàngó, àwọn nǹkan tó ń fi ṣàpẹẹrẹ wọn síbí kẹwọn pé àwọn Ọ̀rúnmìlà
Ifá ló ń guide wa. Ṣàngó bàbá ńlá wa ni. Ní oríkà. So kí ni mò ń try láti sọ ni pé Sunday Ìgbòho in this modern time, I did not insult Ààrẹ Ọ̀nà Kakaǹfò. You are just joining my show. You can go back, watch my show from the beginning. I have said it. So I did me insult Ààrẹ Ọ̀nà Kakaǹfò lórí programming. I don't insult people on my show. Anybody that come to my program knows my program is education. Mi ò insult àwọn èèyàn. So kí ni mo ń gbìyànjú láti sọ ni pé ẹni tó bá like Sunday Ìgbòho ẹ má bú Ààrẹ Ọ̀nà Kakaǹfò mọ́. Mo ti fún yín ní òwe tán pa fún mi ni mo padà sọ fún yín. Erin méjì ò kì í fọn lẹ́ẹ̀kan náà. Tí tẹ́rìn kan bá fẹ́ fọn, ìkan á ní sùúrù, ìkan á dákẹ́ fún kan ni. Weakness Ààrẹ Ọ̀nà Kakaǹfò òun ni strength Sunday Ìgbòho. Tẹ bá fẹ́ attack Sunday Ìgbòho ẹ continue kẹ́ máa pariwo. Tẹ bá bẹ̀rẹ̀ rándanràndan Sunday Ìgbòho máa jáwọ́ lọ́rọ̀ yín. Tẹ bá fẹ́ trend because kò sí nǹkan tó máa jọ nìyẹn. Why tó ṣe jẹ́ pé láti ìgbà tí ó almost 1 year tó Olóyè ti wà ní exile kò sẹ́ni tó bú Ìbà Gani. Ó ṣe jẹ́ pé ìgbà tí Sunday Ìgbòho dé lẹ bẹ̀rẹ̀ sí ní bú. Inú Sunday Ìgbòho ò lè dùn. Mo tún sọ. Olóyè mi ò bá ẹ sọ̀rọ̀ rí o, mi ìdẹ̀ gba nọ́mbà ẹ, mi ìdẹ̀ rẹ́dí àti bá ẹ sọ̀rọ̀. Mo mọ̀ kọ́jọ́ kan á ríra. Mi ò dẹ̀ bá Gani náà sọ̀rọ̀. Mi ìbá kankan sọ̀rọ̀ rí inú yín. Torí tí bá ń bá yín sọ̀rọ̀, mi ì lè wá sórí program àṣeṣò. Irú nǹkan tí mo wá sọ yìí màmá pè yín ni pé bàbá kí ni kẹ́ ṣe kíní kan no mi ò mo fẹ́ máa bí ẹ̀mí Ọlọ́run ṣe lead mi mo ṣe fẹ́ máa sọ. Ẹ má jẹ́ ká da Yorùbá nation rú, ẹ má jẹ́ ká da ilẹ̀ wa rú. Tí Ìbà Gani bá parí gbogbo iṣẹ́ tó yẹ pé òun nìkan ló ń ṣe gbogbo ẹ̀, tí Sunday Igboho lè relevant, mo ti sọ. Kò ní relevant. Kò sí nǹkan tó Olóyè ṣe kò ní nítumọ̀ sí wa. Kò ní ní mínì sí wa. Ṣùgbọ́n ibi tó bá kù káàtó, ìyẹn ni strength Olóyè. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Wọ́n tún ti blọ́ọ̀kù mi o. Ẹ wò ó, ẹ jẹ́ kí n parí show mi. Ẹ jẹ́ kí n parí program mi. Torí pé kó tó di pé àwọn Facebook kó tó di pé wọ́n gbé show mi lọ. So èyí tí mo fẹ́ sọ ni ẹ jọ̀ọ́ o. Èyí la fẹ́ fi parí show pátápátá. Àjọ̀dún Ẹ̀là ọmọ Òyìgí ti ọdún yìí ẹ jọ̀ọ́ gbogbo wa jẹ́ kí gbogbo wa dá sí bá ṣe dá sí èṣù is not Satan. Ní ká jẹ́ ká ṣe dá sí kí gbogbo wa lẹ kíní yẹn mo gbé fọ́tò yẹn sórí kíní a máa ṣe artifact a máa ṣe design. 15th of May làwọn bàbá wa máa ń ṣe lọ́dọọdún. 15th of May náà mú sí tó máa ń ṣe ní ọdọọdún. Ìpẹ̀là bẹ́ẹ̀ ni
ìpẹ̀là yẹn ló yẹ kí n mọ̀ yàtọ̀ láàrin Jésù àti ẹ̀là torí àti kékeré náà sọ fún mi pé Jésù lẹ̀là ṣùgbọ́n gbà tó ń ṣọdún ẹ̀là tó wá ń sọ ìtàn bó ṣe bí ẹ̀là ni mo rí pé ẹ̀là máa yàtọ̀ sí Jésù o àtìgbà yẹn mo ti mọ difference pé ẹ̀là ní títí wá o Jerusalem ni Jésù ti wá o tiwa ni kẹ́ jẹ́ kí á gbé lárugẹ èyí tá a ti gbé Jésù ga a ti gbé Jésù báwo náà ṣe máa ń kọrin yẹn báwo la ṣe máa ń kọrin yẹn Jésù mo gbé Jésù mi dé bá ṣe máa ń kọ ṣọ́ọ̀ṣì nìyẹn mo gbé Jésù mi dé o àgbé àwọn Facebook àtúní mo tún ti kọrin olórin báyìí mo gbé Jésù mi dé o ẹ máa gbà mí ohùn mi máa mo fi ń kọrin o tán tún ní mo ń kọrin wọ́n ní mo ń lo ọ́díò wọ́n ní mo ń kọrin wọ́n ní mo ń lo ọ́díò mo gbé Jésù mi dé alágbára ni mo tún gbé dé mo gbé Jésù mi dé táwọn máa jó ṣọ́ọ̀ṣì báyìí mo gbé Jésù mi dé mo gbé Jésù mi dé mùmú tó tó aláyè òsì mùmú fọlọ mùmú àti ẹ ronú pé Jésù tó tiẹ̀ ń sọ yìí pé àwọn òyìnbó ló wá introduce Jésù yìí sí wa pé Jésù ò sí ní story wa Jésù ò sí ní history wa ṣé ká láwọn òyìnbó wa colonize wa lénìí àbá máa pe Jésù tó wáyé pé Buddha lòyìnbó gbé wá lénìí náà kí làwọn máa kọ mo gbé Buddha mi dé mo gbé Buddha mi dé mo gbé Buddha mi dé alágbára ni Buddha káre tó wáyé pé Shinto tó wáyé pé Chinese ló colonize wa náà mo gbé Shinto mi dé mo gbé Shinto mi dé mo gbé Shinto mi dé alágbára ni àbí mo purọ́ tó wá jẹ́ pé àtàwọn òyìnbó wáyé tó wọ́n sọ pé wọ́n ní Satan ní ọ̀nà ìgbàlà tó sọ pé Jésù gangan ni ò dáa pé Satan ní ọ̀nà ìyè gbogbo aláwọn mo gbá ṣáìtàn mi dé mo gbá ṣáìtàn mi dé ẹ ṣé bàbá mi àbíṣẹ mo gbá ṣáìtàn mi dé alágbára ni ó ga ó kò dá kán kóyọ lọ́pọ̀ lórí orí pásítọ̀ kan sọ pé ó ní Jésù tí mo mọ̀ kì í ṣe ẹgbẹ́ Ifá o kì í ṣe ẹgbẹ́ Ọ̀rúnmìlà mo fẹ́ rẹ́rìí kú pé mumu fọlọ́ mumu kó bó ló ti mọ Jésù bó ló ti mọ ibo ló ti mọ Jésù ẹjọ́ Jésù tí mo mọ̀ àwọn kan wọ́n dẹ̀ má ṣì tẹ̀lé ó tún wá wọṣọ funfun sọ́rùn Jésù tí mo mọ̀ kì í ṣe ẹgbẹ́ Ifá o kì í ṣe ẹgbẹ́ Ọ̀run Ifá tó wá láti ilé Olódùmarè ó ní Jésù kì í ṣe ẹgbẹ́ ẹ̀ ó ní Jésù kì í ṣe ẹgbẹ́ Ọ̀rúnmìlà wọn ò bí Ọ̀rúnmìlà wọn bí Jésù ni o ìtàn tá a gbọ́ ni ẹ o kò dẹ̀ mọ Jésù o bóló sì mọ Jésù tó bá jẹ́ pé Buddhist náà gbé wá náà á ní Buddha tí mo mọ̀ kì í ṣe ẹgbẹ́ Ifá o kì í ṣe ẹgbẹ́ Ọ̀rúnmìlà wọ́n tún ti dé wọ́n dé kó tó di pé Christianity àti Islam dé ok opus ni ẹ̀rí mi báyìí wọ́n ṣe wọ́n ò fẹ́ kí n mo máa parí ẹ̀yìn sí mo kàn ṣẹ̀fẹ̀ tó wá tẹ̀ wá tẹ̀ mú ṣó mi lọ báyìí mo ti sọ̀kan ti fẹ́ sọ tán say no to MFM a fẹ́ ṣe ọdún ẹ̀là ní ọdún yìí bàbá àwíṣẹ́ ẹ̀yin náà lẹ́kọ́ wa nífà o wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ̀pà ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ̀ múmu ohun torí ohun torí ló dífá fọ́ba makin lóde ìrànjẹ́ kó bà lè fohun torí dání lọ́rẹ adífá fún ẹ máa gbà mí o ẹ wo Facebook kí ló dé àǹkì fákì ni mo gbà ṣé mo gbé Búdà dé ni mo tún kọ tó tún dàrún báyìí
wọ́n ní orin tí mo kọ yẹn wọ́n ló belong to somebody else. wọ́n ní orin tí mo kọ sí yẹn wọ́n lẹ́lòmí lónìí, wọ́n ní kì í ṣe mi lónìí. ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ́ pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ́ mumu ohun torí ló dífá fọ́ bàmá kí n lóde ìrànjẹ́ ọ̀dí ògbè náà ló èjì ògbè ló sọ kó lè bá a fún bàbá àwíṣẹ ṣe rí pé ọmọ gbẹmọ ẹ rí pé mo mọ̀wé ṣe rí pé mo mọ̀ mí ìṣolódo àwa náà mọ̀ kọ́ fániwá kó lè bá a fi ohun torí tanitọ́rẹ. wọ́n ní adífá fún òyígí èyí tó ń sunkún aláìlọ́kọ. àwọn míì máa ń sọ pé adífá fún òyígí tó ń sunkún aláìlọ́mọ ṣé wọn pé mo ti dàgbà mi ì lọ́kọ kí n ṣáà bó tẹ̀ kí n tiẹ̀ bímọ. so tí wọ́n wá ṣiṣẹ́ ifá fọ́ọ̀run òyígí tó wá ní oyún tó rò pé báwo ni kò mọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ kò rí nǹkan oṣù mọ́ báwo ló ń ṣe máa lóyún láìsùn mọ́kùnrin tí àbọ̀rọ̀ àbọ̀yé bàbá mi ogún atọ́ tó wá ní oyún ọmọ ìyanu nígbà tó máa bí ọmọ náà wọ́n á ní orí kí ni kan sọ ifá ní kan sọ ní ẹ̀là. so ifá kejì tó máa ń kì yẹn pé ifá ní ajé akólú yẹn ìgbà tí wọ́n ní ẹ̀là ń padà bọ̀ ni lẹ́yìn tó bí ẹ̀là tán ni wọ́n kì yẹn. so bọ̀ tí ètò ń sọ ìtàn ẹ̀là gangan èjì ògbè ni ẹ̀yin lẹ kọ́ wa nífà o bàbá. so tó bá mọ ifá ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀ ṣé wọ́n máa tún fi gbá ẹ mọ́ kò ifá ò sọ fún wa pé ifá sọ pé wọ́n ní kí ẹ̀là kó rú igúnnugún káyé ẹ̀ kó lè gún yẹn ibo ni ṣé fà sọ pé wọ́n ní dífá fún Jésù kó rú gúnnugún àbí kó rú kínní ṣé o ṣe rí bẹ́ẹ̀ yẹn pé ó yàtọ̀ síra wọn kò kì í ṣe ìkankan náà. so on the 15th of May ni àwọn bàbá wa máa ń celebrate ẹ̀là mímọ́ ẹ̀là ọmọ òyígí òun náà ń pè ní ẹ̀là àwòyè ẹ̀là ìwòyè ẹ̀là ọmọ òyígí ẹ̀là mímọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn. so ẹ̀là ni títí wa ni ẹ jẹ́ kí gbogbo wa sowọ́pọ̀ máwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe ní ọdún yìí ó dẹ̀ pé ilẹ̀ Ìbàdàn la fẹ́ kalẹ̀ sí Ìbàdàn la máa ti ṣe ní ọdún yìí bá a ṣe túyáyá tá a túyáyà nígbà èṣù is not Satan ní kẹjẹ ká túyáyá káwọn Christian lè mọ̀ pé a ní ẹ̀là yes kán lè mọ̀ káwa náà ní ẹ̀là àbí tán bá ń sọ pé Jésù lẹ̀là kán wá bá wa celebrate ṣùgbọ́n tán bá ti lè wá bá wa celebrate ẹ̀là kán wá pé Jésù lẹ̀là mọ́ àbí mo parọ́ bàbá àwíṣẹ́ tó bá ń sọ pé Jésù ni ẹ̀là tí wọn ò bá ti lè bá wa celebrate ẹ̀là Jésù ò kì í ṣẹ̀là ìdá kan wá sin ẹ̀là tiwa ọ̀ kán máa sin Jésù wọn bẹ́ẹ̀ ni ẹ̀là ọmọ ọ̀sìn bẹ́ẹ̀ ni ẹ̀là àbọ̀rú ẹ̀là àbọ̀yè ẹ̀là àbọ̀yè bọ́ ṣíṣe. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi o. yes bàbá mi ẹbẹ ṣe kọ́ wa náà nìyẹn pé ewé ẹ̀là náà fi ṣàkóṣe ewé ẹ̀là wà lára nǹkan tó fi ṣàkóṣe that's how you got his name from that leaf ewé ẹ̀là bẹ́ẹ̀ ni ẹ ṣé bàbá mi ìgbìyànjú ẹ ṣé o gbogbo ilé ẹ ṣé o ẹ jẹ́ kí n wo mo ṣe lè ráwọn orúkọ kan ìyá mi Ajíbọ́lá mo ṣe ń kà Ṣẹ̀san bàbá Kárínú mi ò rórúkọ wọ̀nyí kà mọ́ o ẹ jọ̀ọ́ ẹ má bínú orúkọ máa ń Ṣẹ̀san ẹmọrí yín Ògúnyẹmí Àrẹ̀mú Ayédùn bàbá Fárínú Ayọ̀délé ẹ jọ̀ọ́ Bùkọ́lá ẹ ṣé ọba Àrẹ̀mọ Ọlákàmzíàm ẹ wo mi ò rórúkọ wọ̀nyí kà kò fọrọ láì ṣe mo dúpẹ́ Lóńgẹ́ Bánkọ́lé mo ṣẹ̀ṣẹ̀ rí gbogbo àwọn tó ń wà bí látàárọ̀ ni o Adékúnlé Lawal ẹ má bínú látàárọ̀ mi ò kẹ́ni kankan ṣe rí tí bá ń kí yín mi ní rántí nǹkan tí mò ń sọ Adétóyè Steve ẹ ṣé Bùkọ́lá ọba Àrẹ̀mọ ẹ ṣé o tí bá ń kí yín bẹ́ẹ̀ má gbàgbé ọ̀rọ̀ tí mò ń sọ òun ló fà á ọ̀jọ̀gbọ́n Fádàrẹ Tàòfíìkì awo Adérẹ̀mí Onífádémorí yín o Adétóyè Steve ẹ ṣé o ìyá mi Àbíyè Ọlà Elin that's my orúkọ English mi ni Elin ni Olúwakẹ́mi Lawal ẹ ṣé ẹ̀yin jí Olódùmarè borí yín Bùkọ́lá ọba Àrẹ̀mọ ẹ ṣé ìyá mi Ọ̀ṣunkẹ́mi Yẹmisí Àkànjí mo rí yín mà mo rí gbogbo yín o ẹ ṣé o
bàbá ọ̀jẹ̀ wálé ọmọ ìjẹ̀bú alárẹ̀yẹ borí yín ọmọ alágẹmọ mẹ́rìndínlógún mo rí ọ o mo kí ọ ò bá mi o ẹwẹsọ ò bá mi ẹwẹsọ ìbá ẹni ẹwẹsọ ò bá ẹni o Adékúnlé làwọn àlẹ ṣe ẹwẹsọ ò bá ẹni o ẹwẹsọ o ẹ jẹ́ kèmí kí yín bọ́n ṣe ń kíyàn lọ́dọ̀ tiwa òdí o òdí o náàfin o bọ́n ṣe máa ń kọ́ ọmọ ọba lọ́dọ̀ wa nìyẹn òdí o òdí o òdí o òdí làwa máa ń kíra wa tiwa òdí o bójú rí ojú sọ bójú rí o ojú sàn o dájí o mo kí gbogbo yín o ẹ̀wọ̀n ẹlẹ́mí ẹ̀wọ̀n ẹlẹ́mí o ẹ̀wọ̀n ẹlẹ́mí ẹ̀wọ̀n ẹlẹ́mí ẹlẹ́mí ní gbogbo yín pátápátá ṣe mọ̀ túmọ̀ ẹlẹ́mí ẹlẹ́mí yẹn túmọ̀ sí ẹ̀yin èèyàn mi ẹlẹ́mí yẹn ó túmọ̀ sí ẹ̀yin èèyàn mi ẹ wo Facebook ti dí pẹ̀lú mi tó jẹ́ so ẹ jẹ́ kí kọ́mà tí wàá gbé fóònù mi lọ tí bá kọ́mà tí gbé ṣó mi lọ báyìí tí bá lọ stop bóyá wọ́n máa gbé ṣó mi lọ tí bá stop so ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi so mo fọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ ká jẹ́ kí peace ẹ jẹ́ ká jẹ́ kí àlàáfíà kó jọba ní ilẹ̀ wa ẹ má yẹ ká gba rúdurùdu láyè mo bẹ̀ wá ni ẹ ṣé ìyá mi ẹ ṣé ìyá mi ẹ má yẹ ká gba rúdurùdu láyè ẹ jọ̀ọ́ èyí tá a ti ṣe ní 2021 yẹn 2022 kò pé wa o àṣé kò sí èrè ńbẹ̀ kò síbi tó bá wa dé kò yẹ kó tún jẹ́ pé ìyẹn ni àtúnfẹ́ á bẹ̀rẹ̀ bólóyè tún ṣe dé because kò tún ní sí àtúní rí nǹkan kan kò ní dáa kakàn wá sórí Facebook kakàn máa pariwo fò kakàn máa pariwo tó bá tún yá tó bá tún bẹ̀rẹ̀ kúrò lórí ibà wọ́n tún padà sórí olóyè ṣe òkú orí ibà náà ti bẹ̀rẹ̀ lásán wọ́n padà sórí olóyè orí Akíntóyè wọn gbogbo àtúwádà arúgbẹsẹ̀ télọ̀ kò yẹ ká ṣe yẹn mọ́ this time around ṣé mo sọ nǹkan tí Ọlọ́run fi hàn mí ní 2021 táwọn alálẹ̀ wa wá tá aláwọ̀ kan wá ràn wá lọ́wọ́ tán dé sáàrin wa ṣùgbọ́n a gbà wọ́n láàyè ó lè jẹ́ one of them tá à ń ṣe wọ̀nyí náà a gbà wọ́n a fún wọn láàyè they could not but at last wọ́n padà ràn wá lọ́wọ́ àwọn tó padà lọ bá wọn náà lọ ràn lọ́wọ́ o gbà tó yá ojú gbogbo wa wá sí àwa níyè a fẹ́ lọ bá wọn o kán ràn wá lọ́wọ́ o I'm not going there today maybe another time so ẹ ṣé gan-an ni mo dúpẹ́ o no more MFM. mi ì mọ nǹkan tí mo gbà lọ́wọ́ àwọn Facebook Facebook fẹ́ bà show mi jẹ́ generation yìí àwa la máa wipe out MFM kò sí nǹkan tó ń jẹ́ MFM mọ́ nílẹ̀ káàrọ̀ àjíire say no to MFM mú fọlọ́ mú ló ń jẹ́ bẹ́ẹ̀ o generation wa ò ṣe mú mọ́ a sin Jésù mọ́ a fẹ́ máa sin Olódùmarè àtàwọn ọ̀rúnmọlẹ̀ wa colonial God ní Jésù àti Allah àti Yahweh gbogbo wọn Yahweh lógun ọ̀fẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ gúrùpù kan ní mo ti sọ lẹ́ẹ̀kan pé Ìbà Gani àti Yahweh the same group lẹ́wà lógun ọ̀fẹ́ òun ìtumọ̀ Lord of Hosts lédè wa lógun ọ̀fẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Lord náà ń pè ní Ìbà Ìbà olórí ogun ló ń jẹ́ Ìbà lójú ogun Ìbà lójú ogun torí pé ìdílé tí mo ti wá ìyá tó bí ìyá mi bàbá ìran Balógun ni wọ́n ìran Balógun bàbá tó bí bàbá mi ìyá ẹ̀ ìran Balógun ni wọ́n gbogbo àwọn tó bá ti wá láti ìran Balógun náà máa ń pè ní ọmọ Balógun dòdò ń dáwà tó bá ti wá láti ìran tó ń jẹ Balógun náà máa ń pè ní ọmọ Balógun dòdò ń dáwà so Balógun túmọ̀ sí Ìbà lójú ogun òun ni wọ́n ṣọ̀tì sí Balógun
so gbogbo warlord náà máa ń pè ní ibà. Ibà l'Ààrẹ Ọ̀nà Kakaǹfò torí ibà lójú ogun ni. Ibà ni gbogbo wọn torí pé balógun ni wọ́n. Balógun ni wọ́n. They are warlord. Nǹkan tí Yahweh jẹ́ nìyẹn. Jehovah Lord of hosts. Group kan lẹ́wà o. Àti olóyè Sunday Ìgbòho. Kò sẹ́nibọ̀dì tó yẹ ẹ má bọ Jehovah mọ́ o. Èèyàn bíi tiwa ni Jehovah. A ní sọ jù báyìí lọ. Ó dìgbà kan náà.